tún jẹ́ kí a máa kíra wa kó àbọ̀ sínú yàrá ọgbọ́n, yàrá ìmọ̀, yàrá òye, kúlù ìtàn Yorùbá, níbi tá a ti máa ń sọ àwọn ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npá, bí ìtàn ṣe wá tá a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ kó tó di pé a gbé jáde, tí kì í ṣe pé ayé ń sọ̀rọ̀ èmi náà fẹ́ sọ̀rọ̀, ayé ń sọ̀tàn èmi náà fẹ́ sọ̀tàn, ayé ń dábàá rẹ̀ kémi náà bá wọn dà. Ìdí nìyí tí mo fi máa ń kí wa o. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹni tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin gangan ni àṣà tẹ́ ẹ̀ ní sá, ẹ̀yin lẹ́ ń dá aṣọ ró wa tẹ́ ẹ̀ jẹ́ kí tàn wọ́ parẹ́. Bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni bí ẹni yẹn bí èèyàn lánàá, aya ni ọmọ ni àti àwọn alámúlégbè tí wọ́n dúró tì wá. A máa sọ fún wa àwọn tí wọ́n ní pé kẹ́ ẹ dá kinní kan lẹ̀ wọ́n sì ń ṣiṣẹ́ ẹbú lábẹ́nú. Kò sí tírà abú tí ò sí lọ́wọ́ wọn. Wọ́n ń lo àlìjànú, àfọ̀ṣẹ, gbogbo nǹkan tí wọ́n ń pariwo pé àwọn kan ń ṣe tí ò dáa, iná ni wọ́n ń ṣe. Atọ́rọ́wọ́ yín lánàá ṣùgbọ́n Ọlọ́run jù yín lọ. Yín máa sọ fún yín, Ọlọ́run jù yín lọ. Ẹni tọ́lọ́run gbé dìde ni tẹ́ ẹ ní ó ṣubú, bí ó ṣe wá ṣubú yóò ṣojú Ọlọ́run, ṣùgbọ́n àbọ̀ padà wá bá yín pẹ̀lú ògo Ọlọ́run, inshallah àbọ̀ padà wá bá yín. Mo máa tí mò ń sọ ó sì yé mi. Wọ́n máa ṣiṣẹ́ aburú ní kọ̀rọ̀, wọ́n máa dé ta dáadáa ni o, ẹni àlàáfíà ni wá o, èèyàn rere ni wá o, bẹ́ẹ̀ sì ni gbogbo ọwọ́ wọn ní kìkì ẹ̀jẹ̀. Tẹ́ bá sì náwó ń tá ẹ máa rí funfun lọ́wọ́ wa rèé o, ṣùgbọ́n àwọn tó bá ní làákàyè tọ́lọ̀ fún lójú náà pé ọwọ́ tí wọ́n ná ẹ̀jẹ̀ ló kọ́wọ́ wọn, aburú ló kọ́wọ́ wọn, ìwò wọn ìwà aburú, ìsọ̀rọ̀ wọn ìsọ̀rọ̀ aburú, ìṣe wọn ìṣe aburú ni. Ẹ máa múra sí i, ẹ bọ̀ lọ́n bẹ̀ yóò tó rẹ̀ yìí láìpẹ́, yóò tó rẹ̀ yìí. Bí gbogbo ayé ìbá pawọ́pọ̀ bí mo ṣe máa ń wí tán láwọn fẹ́ pa ẹ̀dá kan tọ́lọ́run ọba pa kò ní kú. Bí gbogbo ayé ìbá sì pawọ́pọ̀ tí wọ́n bá fẹ́ gba ẹ̀dá kan là tọ́lọ́run ọba là kò ní yè. Ètí mo kọ́ fẹ́ kó dá yín lójú àtàyín tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa tòótọ́, ètò ẹjọ́ lólùfẹ́ wa tòótọ́. Ìgbà tọ́lọ́run bá kọ fẹ́ dálẹ̀ dòókù, tí n bá kú lónìí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sẹ́sẹ́yìn. Nígbà ojú ogun le ètò ń le lọ́wọ́ ẹ̀ àti tó ń ṣiṣẹ́. Ìjọ tọ́lọ́run kọ fún mi ni màá kú láyé, ẹ̀dá kan ò lè pa mí, èyí ń kọ́kọ́ dá mi lójú. Ẹ kóra yín jọ, ẹ tó lọ kóra yín jọ, gbogbo bí tẹ́ ti máa ń sà á tí òde ẹ̀wù tẹ́ ń wọ̀ tẹ́ fi ń ṣaṣẹ́. Ṣùgbọ́n láyé ẹ sọ pé ẹ̀sìn irú ẹ̀ mọ̀. Nígbà ìdájọ́ Ọlọ́run bá dé lórí gbogbo yín, ó tiẹ̀ ti dé gan, ó ti ń kànlẹ̀kùn mọ́ yín. Kẹ́ ẹ tẹ́wọ́ gbà, kó kálukọ́ máa tẹ́wọ́ gba ìwé rẹ̀ ni, kó kálukọ́ máa tẹ́wọ́ gbà. Ó dúpẹ́ lọ́wọ́ ọgbẹ̀yìn lọ́balọ́ba ẹ̀yin ìjòyè tó ṣe pé nílẹ̀ Yorùbá àtẹ̀yìn ọba tẹ́ ẹ tó pè mí, tó ṣe pé ẹ tó fún wa nímọ̀ràn, torí wípé wọ́n máa sọ pé ìjà tí ń bẹ ńlẹ̀ kì í ṣe ìjà ẹ̀sìn, kì í sì ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà, àmọ́ tẹ́ ẹ bá ń gbọ́ tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ tó bá kọ àwọn nìkan, wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń gbógun tì. Ẹ mọ̀ pé àwọn alábọ̀dé Fúlàní tí ń bẹ láàrin wọn, wọ́n ti kó sí wọn lórí débi pé lòmíì ò ní làákàyè mọ́, tẹlòmíì ti ta débi pé kò ní làákàyè mọ́, tí ó mọ̀ pé èèyàn ń bú bàbá rẹ̀ ń bú ìyá rẹ̀, wá lọ́jọ́ kú rẹ̀ tí ì pè, èmi ọ̀mọjọ́ tó wá fẹ́ tó kú o. Dúpẹ́ gidi gan o lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣe àtìlẹ́yìn, ẹ̀yin àáfàá, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin ọmọlúàbí èèyàn tẹ́ ń ṣàdúrà fún wa wípé igi tọ́lọ́run gbè ni kò sẹ́ni tó lè tú. Àmọ́ ẹ̀mí náà mọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ kẹ́ni àwọn ará Ìlọrin tíra abú ń bẹ lọ́wọ́ wọn, mo ní kò síbi tí ò sí tí abú. Ìbẹ̀rù Ọlọ́run làwọn bàbá wa fi sí ní ọmọ wà líyè Ọlọ́run là wá, ẹ̀jẹ̀ ni Ọlọ́run wọn fi bí wa. Ẹ máa sà yọ ọ̀rẹ́ yìí, àrọ́wọ́ yín lánàá gan-an, àrọ́wọ́ yín lánàá gan-an, ṣùgbọ́n àràbà ní oko òwò mọ́ ojú tì rókò.
ẹ tún múra sí i. Ṣé èyàn tó ti ẹ̀ ń rìn tí ń tẹ aṣọ rẹ̀ mọ́lẹ̀ kí lẹ rò pé kò lè faṣọ aláṣọ sí? Gbogbo ń tó ṣẹlẹ̀ sí mùdírù mọ́ríkàsì sọ́sẹ̀ yìí ẹ̀yin ń ṣe ẹbu ẹ̀ ní nǹkan rí lọ́wọ́, àtúbọ̀tán yóò sì ní dáa, àtúbọ̀tán yóò ní dáa. Téèyàn bá ń fa ọ̀rọ̀ ó kálukú ọmọ mẹ́rin rẹ̀ wá, ó kálukú ọmọ mẹ́rin rẹ̀ wá. Ìjọ tẹ́ ẹ ti ń ṣe ìyà tẹ́ ẹ jẹkù náà lẹ́ẹ̀tọ́ jẹ. Ẹ ní tíra abú tá a fi ṣẹ́gun yín lógun Òṣogbo, tíra abú ti tọ́jọ́ tá a ṣẹ́gun yín lógun Jálómi. Balógun Ọdẹ́rìnlọ àsìkò eré, Ìbò Olúyọ̀lé àsìkò eré, Aláàfin Àtìbà àsìkò eré, Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n àsìkò eré, Ààrẹ Látòsà àsìkò eré, Balógun Òbíkúnlé àsìkò eré. Kẹ́ bá lè mọ̀, Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyè jẹ Ògbómọ̀ṣọ́ àsìkò eré. Kẹ́ bá lè mọ̀ yí pé a mọ̀ yín àdèmà burú tẹ̀sí Olúyẹdùn ọmọ Àfọ̀njá àsìkò eré. Ṣùgbọ́n gbogbo àwa èèyàn tá a jẹ́ Yorùbá ẹ já kíyèsí àwọn ìkookò tí wọ́n mọ̀ tọ̀ wá wá láwọ̀ àgùntàn ṣùgbọ́n apanijẹ ìkookò ni wọ́n. Ó yé mi gan-an, ìtí mò ń sọ yé mi ó sì yá wọn onílàákàyè. Ọ̀tọ̀ lọ̀rọ̀ físíkà pé ká máa sọ̀rọ̀, ọ̀tọ̀ làwọn iṣẹ́ aburú tí wọ́n ń ṣe lábẹ́nú, ọ̀tọ̀ l'iṣẹ́ aburú tí wọ́n ń ṣe lábẹ́nú. Nígbà Báyọ̀ Làwálì dìde tí ń jà fún Yorùbá ẹrẹ́yìn rẹ̀, nígbà Abdulkarim Adisa dìde tí ń jà fún Yorùbá ẹrẹ́yìn rẹ̀. Ìwà àmọ́ promotion tó ti bá yín, ìmọ̀ ìgbéga tó ti bá yín, èèyàn tó kú mọ̀kù àmọ̀ lọ́rùn mọ́ lọ, ẹ wá ẹ̀sẹ̀ ń kóra yín jọ. Níjọ́ àwọn ọmọ yín ń ṣe rádaràda, ǹjẹ́ ẹ pè wọ́n, ẹ bá wọn wí, ẹ sọ fún wọn pé orí burúkú lẹ̀ ń bá káì, ẹ sọ fún wọn pé orí burúkú lẹ̀ ń bá káì. Níjọ́ táwọn ọmọ yín ń ṣe rádaràda lórí social media, àwọn amúta lọ́lọ́ kíní kan dáńkú. Irú èmi ò tẹ ta lọ́lọ́run ò lè máa sọ̀rọ̀ kírú èmi bí mo ṣe kéré tó kí wọ́n máa ní mò ń rọ́rọ̀ rẹ̀ gbọ́. Lẹ́gbogbo yín wá múra kankan sí lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Dáwà wo lẹ́yìn ti ṣe? Ǹjẹ́ gbogbo ẹ̀yin àfáà ńláńlá ìbẹ́yìn lẹ́ máa sọ pé ẹ̀yin lẹ́ni Kùránì, ǹjẹ́ ẹ ti kóra yín jọ bó ṣe wù kó kéré tó? Ọlọ́run ní ká bẹ̀rù fìtínà kan kò ní mọ lórí ẹ̀ tó bá dálẹ̀. Ǹjẹ́ kóra yín lọ kẹ́ ẹ lọ sí wáàsí fún kẹ́ ẹ pè é, kẹ́ ẹ sí wáàsí fún kẹ́ ẹ ráwọn èèyàn lọ. Ustaz Taofik Akéwùgbà Gold tóun tún fẹ́ náwó àlàáfíà èébú lẹ̀ mú bú. Ṣebí gbogbo ilẹ̀ wa ń sọ ní ìsìn pé tí kì í bá ṣe ti TNT ẹ̀kankan níjọ́ Akéwùgbà Gold lọ bá TNT ṣebí kò sí tẹ́ ẹ̀ sọ́tọ́ lórí àní mùnáfìkì ni yín kò sí tẹ́ ẹ̀ sọ́tọ́ sí Akéwùgbà Gold. Ọ̀rọ̀ TNT lọ́wọ́ ń tà lónìí ìsìn Yínká TNT ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n ń tà létí yín. Wèrè ni yín, mùnáfìkì ni yín, wèrè gidi tó yẹ kí wọ́n mú láàrú wọn lọ tọ́jú yín. Ọ̀rọ̀ ẹ̀ ni wọ́n ń tà ní ìsìn. Iná ẹni pé káwo ẹ máa ń sọ fún wa síbi tá à ń sọ náà kọ́ ni wọ́n padà sí secular state láwà. Òfin téèyàn bá ti kọjá òfin ní tó bá wọn kálukú ló lè ṣe tí ó bá ti kọjá ìlànà tó fi orílẹ̀-èdè láàlẹ̀. Ọ̀dà irú tí Yínká tí ẹ ti ń sọ ẹ ti wá gbà ní ìsìn pé gbogbo ìsọkúsọ tí ń sọ tí ara ọkùnrin ara obìnrin àti gbogbo ìwà àbàjẹ́ tó ń gbé wọlé òun ẹ ti wá gbà ní ìsìn pé èèyàn ni. Two some three some ẹ ti gbà ní ìsìn pé èèyàn ni. Sábà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa, sábà àwọn ọ̀rọ̀ sọkúsọ. Yorùbá máa ń da nǹkan pè. Nílẹ̀ Haúsá tí wọ́n bá rẹ́ni tó fọ́jú mi káfò wọn ó pè, àmọ́ nílẹ̀ Yorùbá wò ní pè yàn láfọ́jú. Iná fa amúnibú ni ẹran ìbíyẹ, nígbà tí ìbíyẹ fọ́ lójú ọ̀tún tẹ́ran ẹ̀ fọ́ lójú òsì, ọwọ́ àṣẹ wọn wá fẹ́ sọ pé ẹran afọ́jú ìṣẹ̀mọ̀pọ̀ tí ń gbólówó ẹ̀ wí pé amúnibú ni ẹran ìbíyẹ ni olówó rẹ̀ ó sì rò pé òun lẹ̀ kò ní mọ̀pẹ́ ẹran rẹ̀ tó fọ́jú lẹ̀ ń bá wí. Ilẹ̀ Yorùbá ní ẹ̀kọ́ alórí pípé. Nígbà tí Taofik Akéwùgbà Gold tó ti náwó àlàáfíà sí TNT àti ta lọ́lọ́ngbà náà ibẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú bú ni níbo ló wá já sí. Kò sì sí nǹkan míì tó jẹ́ kó wò ó rí bẹ́ẹ̀. Ọmọ ọlá lòun, ọmọ Aláàfin Ọ̀yọ́ ni. Akéwùgbẹ̀rú lórúkọ bàbá wọn. Aláàfin Àtàndá Ìtàn ọ̀run re lọ́wọ́ ní rárá kò sẹ́rú mọ́, góòlù ni wọ́n máa gbà. Ó sì gba góòlù ọ̀nà ọlọ́run sì kẹ́, ó
ó ṣe chairman Laji ìpínlẹ̀ Ọ̀yọ́ fọdún 7 orúkọ rẹ̀ ò sì bàjẹ́ ẹni táwa sì ti mọ́nítọ̀ ọ̀bọ̀ lákéwùgbà góòdì ìṣègbè bóyá àgbà tẹ́yìn mọ̀ látàyè ìgbà tí wọ́n ń gbé sọ́ọ́lì yíbò kiri làwa ti máa kéwùgbà góòdì tí wọ́n wá ṣe program ní àlìwò mọ́sálásí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tòní náà ni wọ́n wá ṣe ní Lámìní wọ́n wá ṣe ní HL nínú school HL nígbà náà primary school táwa lọ kí ni rádaràda àáròrí wa ó ń bú wa ó ń bú Ọlọ́run ó ń bú ànábì ó ń sun Kùránì iná ìyàwó la fẹ́ fi jẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ìyàwó látòkè rẹ̀ bẹ́ẹ̀ ìyàwó la fẹ́ fi jẹ ẹ tí ń bú Ọlọ́run tí ń bú tó ń sun Kùránì iná tó ń bú ànábì tí ń bú gbogbo àfà ẹ dápẹ́ ìyàwó la fẹ́ fi jẹ o tó le tó gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àfi ká náwó àlàáfíà ẹlẹ́fẹ́ gbẹ̀bẹ̀ rẹ̀ ẹ̀sìn tó ń kó ẹ̀sùn míì jáde ará Ìlọrin òfin sanre ìtàn Ìlọrin ò padà Ìlọrin mèsù jàǹbá tí Ìlọrin bá ń bá yín rẹ́rìn irọ́ ni o jàǹbá tí wọ́n ṣe ń bẹnu wọn. tẹ bá sì láà ń bu yín mo ti sọ tá a bá ń sọ̀rọ̀ tó bá kẹ ìlú kan àléébù wọn ìtọ́jẹ́yìn wọn aṣọ ìtajà lè bù wọn gbogbo ìlú náà ló ní tiẹ̀ àìwáyé ká mọ̀ lárùn kan lára ìjà àgbòrò làrùn Ìbàdàn ọlọ́mọ ọmọ láìpo èébú kọ́ ìwà àdámọ́ ni ṣéjà àgbòrò torí ẹ̀ kó Ìbàdàn bí Ìbàdàn ṣe jẹ́lu alálàáfíà tó tíjà àgbòrò bá bẹ̀rẹ̀ kódà ọba gan máa ń dọ́gbọ́n sí ni nígbà àwọn eléégún tó bẹ̀rẹ̀ tiwọn ní ìsìn ẹ̀ẹ̀mọ́ tó ju wáyé lórí àwọn ṣé 1 million àbí 2 million boy ni kó tó lọlẹ̀ yìí kò sì sí ìlú tí ò rí sí ìbá ti rí ti lọrin lọ bó ṣe súnmálì jẹ́ náà tó jìnà síná àwọn kóòtù fa wàhálà wọn lọ lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn tí wọ́n para wọn ṣèbí Ìlọrin nu ìrọ̀wò láwọn á máa pa kò sí ìlú tí dáadáa ò sí kò sì sí ìlú táburú ò sí bí ìlú bá ṣe tóbi tó náà ni aburú rẹ̀ ṣe máa ń pọ̀ tó ni dáadáa rẹ̀ ṣe máa ń pọ̀ tó ṣùgbọ́n àwọn tó bá fẹ́ máa rí wọn wá ní rí dáadáa lù wọn aburú wọn máa gbé kéèyàn wá nílùú kan bẹ tọ́mọ́ nínú aburú Nàìjíríà ẹ mú jáde járe àfìlúdà ìbá gbàlejò bẹ́ẹ̀ ọmọ ńlẹ́ balẹ̀ yìí ò sí ara àtọ́ sí ẹlẹ́ǹgbà túbọ̀ èèyàn ẹ̀sìn tó ń ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ oríṣiríṣi ẹ̀sùn lẹ́ẹ̀ka sí lẹ́sẹ̀ oríṣiríṣi ẹ̀sùn lẹ́ẹ̀ka sí lẹ́sẹ̀ ṣe ìdí Islam fi kọ́ wa nù. àfáà tó ṣe wá sí Ọlọ́run yìí tí ìran orúkọ àfáà torí ẹnìkan ti gbé kinní sí ara rẹ̀ ti máa ń ṣètò mi ì gbé nǹkan kan sójú orúkọ mi àbí lógò ìgbà kan mo máa ń gbé lógò sí òkè mi tiẹ̀ tó ń gbé síbẹ̀ mọ́ torí pé ètò èmi kọ́ mo ní ètò gbogbo ọmọ Yorùbá ló lètò torí pé àwọn ayé kan ń bẹ kí ni jẹ́ copyright lórí iṣẹ́ táwọn ìbá ní copyright kí ni jẹ́ bẹ̀ lórí iṣẹ́ tí mo ń ṣe copyright sẹ́yìn ní fi wà lè jẹ́ náà copyright ní fi wà lè jẹ́ náà àbí so copyright ní ó wà ní kí n lówó lọ́wọ́ ìwọ̀nba tọ́lọ́ba fún mi náà ni ó tẹ̀ mí lọ́rùn tẹ́yìn bá sì ti láyọ̀ ọkàn láyé ó ti tán àìmọye àwọn àáfàá tó ṣe pé ní oṣù kan wọn ò ní kọjá fàràǹdà wájú ilé wọn Ọlọ́run sì ń bu àṣírí wọn lọ́mọ ńlé kí wọ́n lọ́mọ ńléèwé nígbà tí Sheikh Ààbò tó kú tán ní gbogbo ìyẹn tó rí pé wà níyì Ọlọ́run ẹwọ etí ń bá lákàntì ẹ̀ ó sì lọ́mọ níléèwé ẹnìkan bá ní ṣé òsì ni wọ́n fi mọ̀ wálé mo lù òsì kọ́hún kéèyàn ọmọ lówó lọ́wọ́ ọ̀sọ̀ yẹn tó lò sí èyí lè lówó gẹ́kọ́jọ́ lò sí nígbà tí ọba rọ ọrọ̀ lọ́kàn ara rẹ̀ ká fi bẹ̀rù Ọlọ́run kún ogun tá a bá ń ṣe. àfáà ìṣe wáàsí ó sọ̀rọ̀ ẹ tọ́ sọ́nà ni èyí tẹ́ bá lọ wò ẹ tọ́ sọ́nà agbẹjọ́rò ta lọ́lọ́run jáde lánàá nísìn ó ní wọ́n lù ú ni ó ní bí ìbàrà ni wọ́n lù pé kò ní dá dúró ó ní babaláwo tèdè tó wá òun dá dúró pé òun ò ní dá dúró gbogbo àwọn tẹ́ ẹ̀ mú yìí tìyọ Ọlọ́sùn ni ti babaláwo tèdè ni ìjà àǹfààní wà fún wọn ṣáájú kẹ́ ẹ tó mú bóyá lè ṣe rédíò ní àbẹ́nìkan ni kí wọ́n lọ ṣe interview kó proof ọ̀rọ̀ ti babaláwo tèdè sì ti ṣẹlẹ̀ ṣáájú ti ìyá Ọlọ́sùn ẹni tó wá tún ọ̀rọ̀ yẹn lò ní ta lọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ ti ṣẹlẹ̀ ṣáájú ti ìyá Ọlọ́sùn Àbẹ̀bí ó ti sọ tó tiẹ̀ ti pẹ́ ó ti kú regbèrègbè kí ìyẹn ó tó ṣẹlẹ̀ tó sọ pé bẹ́ẹ̀ lòun ti kéwú nígbà tó ń kéwú òun ló fẹ́ lọ da òsálẹ̀ bàbá òun nù bàbá wa ní kó wọ́n mọ̀ dànù ṣùgbọ́n a lè sọ pé rọ́ni àtúlé sọ pé òótọ́ ni ìwádìí ó lè jẹ́ bàbá tí ń sọ̀rọ̀ bóyá àwọn nǹkan ewé àtegbò làwọn ń sọ fún un
tóun wá fẹ́ fi kàrámọ̀ kó tó pè ní oògùn, gbogbo àwọn àfáà ló léwé àtegbò lọ́wọ́, kò sáàfà tí ò léwé àtegbò. Àfáà tó bá jẹ́ àfáà pìlẹ̀ ilẹ̀ Yorùbá tó bá lóun ò léwé àtegbò kó jáde, kódà kó pera rẹ̀ lálùsùn náà òòṣà ní mọ́ mewé ò ní megbò, kí ló fẹ́ fi ṣe ìwòsàn? Alukurani gan ṣìfáàwù lọ́lọ́ ń pè ìwòsàn. Nǹkan méjì lọ́lọ́ ń pè ní ìwòsàn nínú alukurani. Alukurani fúnra lọ́lọ́ ń pè ní ìwòsàn torí pé ìwòsàn tẹ̀mí ni. Lẹ́yìn náà lọ́lọ́ wá pé oyin ní ìwòsàn. Oyin lọ́lọ́ ń pè ní ìwòsàn. Oyin Nàìjíríà ló sì dáa jù ní gbogbo àgbáyé, sáà mójútó. Oyin Nàìjíríà ló dáa jù ní gbogbo àgbáyé, sáà mójútó. Lẹ́dẹ̀ẹ́dẹ́ kọ́lá ṣúgà kọ́lá là ń kó jẹra ẹ̀. Àwọn nǹkan ẹlẹ́rìndòdò kan ń bẹ, gbogbo ayé lọ́mọ, ìjọba mọ̀ yìí pé ṣúgà tí ń bẹ́nu rẹ̀ pọ̀ jù. Ṣé torí ẹ̀ sí wọn torí ẹ̀ mọ̀ ṣe? Nígbà ó ṣe pé ẹrú sì ní Nàìjíríà lábẹ́ ìjọba àwọn Gẹ̀ẹ́sì àti Europe àti Amẹ́ríkà. Ọ̀rọ̀ à ń sóògùn àsòògùn. Èbé yẹn ní sọ gbangba tó ń ṣe bàbá alákàrà àsọnu. Èbé yẹn ní ṣé nu tíra nu ṣé irú wá sí tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nu. Àkàrà 99 ẹ wà á dín, nígbà ẹ bá dín tán ìkan tó bá kù ẹ lọ sọ sórí ìta bàbá ẹ sì ní ọ̀sẹ̀ bọ́ nílọrin. Ẹ̀yin àgbà mo fi rùyọ̀ yìí ẹ̀yin bàbá ò mo fi rùyọ̀ yìí. Àwọn eléyìí gbé fún wọn gbé màálù mi tiwó ìṣẹ̀sì ní ọ̀sẹ̀ bọ́ nílọrin. Kí lè yùn ìkan tó bá kù á lọ jù sórí ìta á jù títì bí ìgbà kan kọ́lọ́wọ́ sàlù Laji Abbas ni. Ẹnìkan wá pé ó ti pẹ́ o ìtẹ̀sí ìbẹ̀rẹ̀ Ìtàn Yorùbá ní 2010. Lára àwọn àfáà kan wá pè mí, àwọn fẹ́ ṣiṣẹ́ kan fún mi. Torí àwọn rí o pé akọni ọmọ ní ọ̀kankan, àwọn fẹ́ ṣiṣẹ́ kan fún mi. Adìẹ tí mọ́tò bá pa làwọn ò fi sí ojú ẹsẹ̀ wọlé kí láṣọ láti pín bí mọ́tò sí padìẹ kọ́ ní ọ̀pẹ̀ nílẹ̀ ẹ̀ka yìí. Ẹ̀kọ́ fẹ́ ṣe kan fún mi kẹ́kọ̀ọ́ bú ẹ̀rí lé pé àwọn ti mọ̀ pé káràǹbà lé èèyàn ni ọ. Mo nígbà ilé ẹ̀fẹ́ padìẹ tí mọ́tò pa ṣiṣẹ́ fún mi, kí láṣọ láti pé mọ́tò kọ́ ní ọ̀pẹ̀ olúwẹ̀ lẹ́ẹ̀ka yìí. Mo ní èwo là ṣe padìẹ aládìẹ ẹlẹ̀ bájá ní ọ̀bà jẹ́ ni bẹ́ẹ̀ bàbá bù mọ́lẹ̀ ní kẹ́ bù mọ́lẹ̀ kó kí ni gbogbo rádaràda. Bẹ́ẹ̀dá sotíà tó sóńdè tó sòfúnpá yóò fàyè ilẹ̀ ni. Tẹ́mi bá kú lónìí àgbẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ yìí nígbà tí ọba dalẹ̀ wọ́n lé mo ti kú. Tí gbogbo inú gbogbo yín dùn pé Ọlọ́run mú ọ̀tá àlọ́rin torí ọ̀tá àlọ́rin lèmi náà pa lójú yìí. Ọ̀tá àlọ́rin ti kú o. Yóò lọ ní sànmọ́ ní ìgbà tẹ́ ń sọ ni. Ṣùgbọ́n tó bá di àṣẹ̀yìnwá táwọn èèyàn bá wá ń wo gbogbo òtẹ̀ tí mò ń sọ, yóò mọ yáwó èèyàn yìí ò ní sínú gbàmọ̀ èmi ọmọ bẹ́ẹ̀nù gbà láíláí torí sẹ́ẹ̀ mi ò lè parẹ́. Èmi ọmọ bẹ́ẹ̀nù gbà ó ti wá di rẹ́fẹ̀sì lórí gbogbo tí n bá fẹ́ ṣe. Ẹ lọ gbọ́ tán Laji Abbas sọ̀rọ̀ báyìí. Mo ráwọn kan wọ́n sọ tán bí Islam ṣe wọlé Yorùbá yìí tí ìwò Sheikh Jackman mú bọ̀ yìí tí ìwò torí bí gbogbo nǹkan ṣe rí lánàá iná ẹ̀ arọ́wọ́ àwọn èèyàn yín gan lánàá. Ṣùgbọ́n àwa tó ní kókó ni torí pé kí ni wọ́n bí mi nílùú Ìbàdàn mo di gbogbo ọmọ ìlú mo dọ́mọ ayé. Àwọn kan náà ti ṣe ìta sọ ní ìtàpá ìtàn ikú Abubakar Sọlágbẹrú wọ́n ti ṣe tiwọn. Èmi ò bá yín jiyàn. Ààrẹ Laji Abbas ń challenge yìí alẹ́ ẹja gba ọ́ọ̀lù gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin oníwèé gbogbo ẹ̀yin ọ̀mọ̀wé ẹja gba ọ́ọ̀lù ẹja pàdé. Ẹ pa àwọn professor yín wá ikú láwọn professor of history. Ẹ pè wọ́n wá ẹja gba ọ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ ni o Òṣogbo ni o ẹja fìbàdàn ńlẹ̀ tọ́jẹ́ lù mí kọ́dà ẹja gbà sí Ìlọrin ẹja ọjà mo wá mú Ìlọrin Ògbómọ̀ṣọ́ Ìbàdàn Òṣogbo Abẹ́òkúta Èkó lónà ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yẹn ẹja gba ọ́ọ̀lù síbì kan. Ẹ bá sì níjẹ̀bú Òde ni ká gbé lọ ká gbà bẹ́ẹ̀. Àní mo tún mú Ìlọrin mọ́ nígbò sí pé kínní ni dìbéètì ni níbo la lè gbé dìbéètì lọ. Ṣé nígbà táwọn àwọn òṣèṣe lọ sí kóòtù lánàá sẹ́nìkan fọwọ́ kàn wọ́n ẹ fọwọ́ kankan nù wọn ẹ mọ̀ pófin bẹ. Bẹ́ẹ̀ sì ni oníṣẹ̀ṣe kan ò lè fọwọ́ kan àfáà kan kẹ́ ẹ mọ̀ pófin bẹ. Òfin bẹ. Ebi inú oníṣẹ̀wọ̀n tẹ̀ ń dálẹ̀ sẹ́lẹ̀ ẹ̀gbọ́n tí ń ṣẹlẹ̀ ní Kòròdú lọ́wọ́ báyìí. Ilẹ̀ tẹ́ ti fún àwọn mùsùlùmí pé kí wọ́n fi kọ́ mọ́sálásí ti pẹ́ àwọn oníṣẹ̀ṣe náà láwọn gbalẹ̀ àwọn padà
ibẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ nígbà bá yàtọ̀ bá wá ń lé gbogbo ẹ̀yìn àfáà lọ ni pé àwọn ò fààyè gbà yín nílùú kankan mọ́ ilẹ̀ Yorùbá ìgbà lójú yín ó tó ká ara ilẹ̀ Haúsá atẹ́gùn sàwùtẹ́ gbà tẹ́lẹ̀ ń gbà tẹ́gùn ilẹ̀ Haúsá ìmọ̀ bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá ni wọ́n gbà yìí níjọ wọn ṣe oúnjẹ mọ́lé pé kóúnjẹ ọmọ wọlé ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n jó oúnjẹ ó dè lọ níjọ náà wọ́n ní kí ni àmọ́ nìkan bẹ̀ tí màá ń pèrè ẹlẹ́mìà ẹ̀mìà kiri Yorùbá ní jáde ilẹ̀ Yorùbá ní gbogbo bẹ̀ wọn ò jó oúnjẹ ọdọ́dọ̀ yìí síbẹ̀ láti ní ronú ara wa tá a bá ń sọ arọ́ ọmọ ta wá a mọ̀ bínú a ní fẹ́ wo kí ni ìpìlẹ̀ nǹkan nígbà odidi àáfàá jáde wá sí tóun ó ṣe ni pé ká gbé sí Ronaldo àti Ifá àti bàbá mi Aláàfin Ṣàngó àti yálà wa Ọya ká gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣe mọ̀ pé orí èèyàn ti ponú tánu nígbà tí bá ń fẹnu àbùkù kan bàbá ńlá mi ẹ̀gbọ́n bàbá ànábì ó kú sínú kèfèrí ni ànábì ò sì torí ẹ̀ mọ́ ṣe dáadáa sí i níbo lẹ́yìn tí wàá rí pé gbà tí àwọn kan ti ń bọ Ṣàngó so ká wá mọ̀ ṣe dáadáa sí Ṣàngó ká mọ̀ ṣe dáadáa sí ṣé wọn èèbọ Ọ̀rànmíyàn wọn èèbọ Ọ̀rànmíyàn gbogbo ìlú tí bá ń jagun àwa ní ojúbọ Ọ̀rànmíyàn nìbàdàn láyé ogun sáwà torí ẹ̀ sọ pé Aláàfin Ọ̀rànmíyàn ṣe bàbá ńlá wa tẹ́ ẹ bá bú Aláàfin Ọ̀rànmíyàn sọ́tàn Sókótó ní ìmọ̀ bú tẹ́ ẹ bá bú Aláàfin Ọ̀rànmíyàn tẹ́yìn bá bú Odùduwà àdéhùn yín dé Mẹ́kà o ànábì nìkan ni mi ní bú gbogbo àwọn tó bá yẹ kí n bú pápátá ló bá jọba Mẹ́kà ní bú torí pé ìran tiwa nu ìsìláàmù tèmi ń ṣe mo gbọ́ yé o ẹ̀yà mi Ọlọ́run ló ń dá wa ní ìran nation by nation tribe by tribe Ọlọ́run kan ti fi tribalism sí pé kẹ́ ẹ bá lè máa dára yín mọ̀ èmi dára mi mọ̀ pé Yorùbá ni mí mi ì ṣe Fúlàní mi ì ṣe Haúsá mi ì ṣe Tápà Yorùbá ọmọ Òtù Ifẹ̀ ni mí mo Òtù Ifẹ̀ ni mí eléyìí tó wá kàn à ń pe bàbá wọ onírìṣà ọ̀pọ̀lọpọ̀ ń pè mí láwọn lọ́balọ́ba láwọn ìjòyè pé níbo ni bàbá wọ Ọọ̀ni wà lásìkò yìí níbo ni onírìṣà wà ní Ifẹ̀ lásìkò yìí àwọn èèyàn ń pè mí pé tí Àtàndá bá ń bẹ ní Aláàfin Ọ̀yọ́ wọn ó ti gbé oníṣẹ́ dìde wọn ó sì ti kọ lẹ́tà sí ẹ́míà lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ wọn ó ti kọ lẹ́tà sí lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ wọn ó sì ti sọ̀rọ̀ kí lójúṣe Ọọ̀ni kí lójúṣe gbogbo àwọn àgbààgbà lọ́balọ́ba àwọn ọba tó tún jọba aládé ìṣẹ̀ǹbáyé nínú àwọn ọba tó ní ìyá adé ni wọ́n pè mí kí lójúṣe bàbá wọ Ọọ̀ni àwọn ò lè sọ̀rọ̀ ọ̀tá gẹ́gẹ́ bí ìlànà tọ́rọ̀ bá ṣẹlẹ̀ àwọn ọba kan ń bẹ tí wọ́n lè sọ̀rọ̀ Aláké lè sọ̀rọ̀ Àwùjalẹ̀ lè sọ̀rọ̀ bàbá wọ onírìṣà lè sọ̀rọ̀ Ọ̀ràngún Iléèlá lè sọ̀rọ̀ Déjì Àkúrẹ́ lè sọ̀rọ̀ Ọba Oǹdó lè sọ̀rọ̀ Ọlọ́wọ̀ lè sọ̀rọ̀ àwọn ọba lọ bá tó fi wọ Èkìtì Ìwé Adó Èkìtì lè sọ̀rọ̀ Olúbàdàn lè sọ̀rọ̀ torí pé ó ní bẹ́ẹ̀ ṣe sóònù ẹ̀ Ọwọ́ Òbòkun Iléṣà lè sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá délẹ̀ ọba tí máa ń ṣáájú nípa ọ̀rọ̀ ńlá Aláàfin ò sí lórí àpèrè ṣùgbọ́n tó wá jẹ́ bàbá gbogbo wọn ńlọ onírìṣà tó lọ níwà tí gbogbo ẹ̀ ń dàrú tí ń dàrú tí ń dàrú níbo lọ nílé Ifẹ̀ wà ṣé ìbẹ̀rù ni àbí ti kí ni ǹjẹ́ bàbá wọ onírìṣà ìjẹ́ wọ́n pe emir lórí ti ṣẹlẹ̀ gbogbo tí wọ́n ṣe àwọn ará Ìlọrin sọ pé emir mọ̀ sí ọ̀nbẹ lẹ́yìn àwọn ẹ má sì mí gbọ́ o èèlémi náà la fọwọ́ sí gbogbo òsì wèrè tí ta lọ́lọ́ndẹ́wò oṣù Kùránì náà ń bọ́ lọ́hún bá nábì ó ń ba ìsìláàmù jẹ́ ó dẹ̀ ń pa personality àwọn èèyàn jẹ́ òfin bẹ́ẹ̀ lù mọ́ bá yẹn dánwò tó o bá sọ nǹkan tí mi ò bá ṣe nígbà Jackman jáde ní ìsìn tó gbé Ṣàngó tó gbé sẹ́gbẹ̀ẹ́ sí Ronaldo tèmi náà gbé emir tí mo gbé sẹ́gbẹ̀ẹ́ sí Ronaldo kò sí bàbá dé kóòtù kódà wọ́n lè tí ì ṣètò ìgbà emir àwọn àfáà àwọn gbogbo àwọn àfáà àwọn lọ́yẹ kí n máa dákọ̀ torí wípé ó ti gbàgbé pé bàbá ńlá ti wà nílá Aláàfin Ṣàngó ẹwọ ọdún sí Ṣàngó ti lọ àti jẹ Aláàfin lẹ́yìn Ṣàngó tó lé lógójì orúkọ Ṣàngó ò sì parẹ́ ẹ bá wa béèrè bàbá tó bí Álímì nílọrin ẹ dákọ bàbá rẹ̀ ọgbọ̀n ẹ tó kọ bàbá tó bí
bàbá tó bí Álímì okọ̀ tí bàbá tiẹ̀ jẹ́ ni èyí tó bí ohun tó kọ̀ tí bàbá yẹn jẹ́ ni ẹ wá dákọ̀ ọgbọ̀n wọ́n ti parẹ́ lọ nínú ìtàn ṣùgbọ́n ọkọ̀ Aláàfin Ṣàngó ò parẹ́ kárí ayé wọ́n sì ti mọ Ṣàngó kì í ṣe gbogbo ayé wọ́n ti mọ Álímì àwọn tí bá mọ Álímì wọ́n mọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ni ṣé gbogbo ayé ló mọ̀ Ìlọrin Ìbàdàn popular ju ìlú Ìlọrin lọ because Ìbàdàn is the largest city in Black Africa Ìbàdàn popular ju Ìlọrin lọ àjíyàn pé Ìlọrin ìlú ẹ̀sìn ni ìlú àwọn àfáà wa ni ṣùgbọ́n yìí ò ní ká má lè sòótọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá láàmú gbé fún yín gbogbo sẹ́pẹ̀ láyé pẹ̀lú èròǹgbà ni àwọn àsopá wa nífẹ̀ẹ́ Ìlọrin jù lú Ìbàdàn lọ ìbá ti nífẹ̀ẹ́ Ìlọrin tí bá ti nífẹ̀ẹ́ Ìlọrin níbà wà lè jẹun náà Ìlọrin gbogbo Ìlọrin lọ́lọ́run sọ Àlùkùránì kalẹ̀ sí ẹ̀yìn ọ̀dẹ̀ bẹ́ẹ̀ yẹn gbé Mẹ́kà ó gbé Mẹ́kà tí ọba níwà rẹ̀ yọ wọná tí ò níwà rẹ̀ bẹ́ẹ̀ yẹn gbé Mẹ̀dínà kó ṣe pé òun ní gbá sàárẹ̀ ànábì lójoojúmọ́ àfi kó fi dáadáa kọ́rọ̀ rẹ̀ kọ́kọ́ wà ànábì ní òfin ní wọjá ànámọ̀ mọ̀ tẹ́ra yín ṣe láyé tí bèbí ti ṣẹ́jú bàbá tí ń sọ fáwọn èèyàn yìí pé àkàrà rẹ̀ nínú àdíìsì tó bá wà nínú àyá Àlùkùránì tó bá wà ẹ dín àkàrà nígbà ẹ bá dín àkàrà tán nǹkan tó bá kù ẹ lọ sọ sóríta sókùkù lẹ fi ń dákàrà àkàrà kéńgbé tún ni o àkàrà àwọn ìyá mi ẹ máa ń jókòó lásà ẹyẹ ìyá mi ni o ẹyẹ ìyá mi àló nígbà tẹ ẹ bá kú tán ká tó mọ̀ pé tẹ ẹ bá la tó mọ̀ bọ́yọ́ lọ́wọ́ gbàbọ̀ yìí bọ́ ọ bá gbére ẹ pamọ́ pé ká yọ ọmọ rẹ̀ ọ̀ṣọ́ ò lè gbére ẹ pamọ́ fọlọ́run tó lè gbére ẹ pamọ́ fọlọ́run èmi ìrì ń tẹ́lẹ̀ yìí kọ sẹ́mi ni bó ṣe mo ti lófin lórí ọ̀rọ̀ tí mò ń sọ ni tó dásìkò táwọn ọlọ́pàá gbéra wa ni àṣọ ò lè wọlé gbẹ̀yẹlé èmi rò pé wọ́n ti wá Ìbàdàn ni ẹ wá gbé Ààrẹ òpin tán lẹ̀ Ìbàdàn àkọ́kọ́ ẹ ní fẹ́ tẹ́ kí lè lè kọ ẹjẹ máa bẹ́tò lọ torí tábàdà máa ka kọ́mẹ́ǹtì kankan ẹ sọ pé àwọn èèyàn wọn ọ̀ràn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ people are not helping the institution ẹ̀gínní kankan ẹ sọ fáwọn èèyàn ti yín bẹ́yìn náà bá ti ń sọ̀rọ̀ làwọn ti bí náà máa sọ̀rọ̀ gbogbo alárí tó ṣẹlẹ̀ ní kóòtù gbogbo alára ọ̀pọ̀lọpọ̀ ní táfí táwọn èèyàn yín náà ń ṣe àwọn náà bá fi kọ́kọ́rọ́ sẹ́nu àwọn ò tí ìgbà páwọn jẹ̀bi wọn ò gbà páwọn jẹ̀bi lọ́dọ̀ àwa kan a mọ̀ pé títa lọ́lọ́run ṣe ọ̀dà kì í ṣe lọ́dọ̀ gbogbogbò ṣé gbogbo èèyàn lọ́gbà tànábì àwọn ọ̀gbà pé táwọn ṣe ohun ọ̀dà bẹ́ẹ̀ yìí náà ṣe sọ̀rọ̀ làwọn náà máa sọ̀rọ̀ ṣùgbọ́n ká lọ ọ̀dà nígbà tẹ́ ẹ ti mú náà tẹ́ ṣe ní pé ká lọ wá àlàáfíà ǹjẹ́ ọ̀rọ̀ àlàáfíà wo lọ jáde lẹ́nu tí ń tẹ́ jáde pókè o pẹ̀lú nǹkan ṣe rí báyìí ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ àwọn ẹ̀yọ́ ọlọ́sùn tẹ́ ẹ ti kọ́kọ́ kó àti baba lórí ṣàṣàwò àwọn náà máa ń bẹ́ẹ̀ ṣé ìsìláàmù nu let me tell you mo dẹ̀ ń sọ physically ẹ bá wẹjúlẹ̀ rúmbà ìtẹ́ ẹ dálẹ̀ fíìmù tẹ́ ẹ ní ilé wò tán ni because ẹ ń fún àwọn ẹni ní total freedom and popularity ẹ dẹ̀ rò pé bọ́yá ẹ̀ help Islam ṣé báwọn bàbá wa ṣe ń ṣe ni láyé social media ẹ gbọ́yé àwọn èèyàn tó tún láwọn ò ṣe ìsìlámù mọ́ ètí Ìlọrin kó bá wa nù bọ́ọ̀ kan ṣe kínní ní àná tó ń sọ fún wọn báwa náà ṣe máa ń pe kálímọ́tò ṣáádà tábà gba Islam lòun náà ń pè tiẹ̀ ipò ti gba ifá lórí wàhálà yín náà ni tí ò ṣàpèjúwe dáadáa lára yín ṣe tọ́lọ́ fi ròyìn ànábì nù Ọlọ́run ní àpèjúwe dáadáa ń bẹ lára ànábì fẹ́ni tó bá mọ̀ pé wọ́n pàdé Ọlọ́run àpèjúwe dáadáa ń bẹ lára ànábì wọ́n kọrin bú ànábì dánwò wọ́n ṣe gbogbo ẹ̀fà ànábì ẹni tó ti kọrin bú ànábì nígbà tí ìjọba ìsìláàmù fẹsẹ̀ rinlẹ̀ tí inú ń bí àwọn sàbí pa àwọn ọ̀padà ànábì kí lè fẹ́ pa fún ó wá sá lọ báyìí sáǹtì ẹ̀kọ́ lọ́lọ́ bá nìyẹn ni ìwọ tó kọrin náà lóòótọ́ tu orin náà lóòótọ́ fi kí ànábì ọwọ́ àtòhun ẹ̀sìn orin míì bẹ́ẹ̀ ìparí rẹ̀ ó ní tá a gbọ́dọ̀ ràn kàn tá a bá dọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run náà ni wípé tá a bá sẹ̀wọ̀n ká bá wọn lẹ́ni tí ó yọ́nú sí yàn àlìkínbà àtànábì wọ ànábì sì gbé fún un ẹgbẹ́ bàbá wa ńlẹ̀ Yorùbá náà máa ṣe
tí àwọn olórin àwọn aṣọ ara bá kí wọn wọ́n bọ́ aṣọ wọn agbádá wọn wọ́n gbélé lọ́wọ́. débi pé ńgbà tí ànábì kúrò láyé Abubakar fẹ́ gba agbádá kò gbé lẹ̀ ìta aṣọ tánábì gbé fún gan tó wà lọ́tọ̀ gbogbo àwọn èèyàn fẹ́ gbà wọ́n fẹ́ tó rà lọ́wọ́ ní rárá nígbà wọn mọ bó ṣe rí. Islam náà la wá ń ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí mi ò lè ráyè gbé kọ kíní tá à ń lò fi gbé kọ àti ìrí gbogbo ẹ̀ ṣe ìkan náà lọ́wọ́ àwájú wa ẹ̀ ara àwọn tá a fi ń gbé kọ iná tiẹ̀ lè ń lò direct gbogbo ẹ̀ àmọ́ tó dé láti bí ọ̀sẹ̀ bíi 3-4 sẹ́yìn ni tẹ́ mọ́ studio speaker wa gbogbo ẹ̀ kàn dá sẹ́lẹ̀ ní bóyá náà ni òbí kan ni o tẹ́ má wọn tó ń lo bátìrì náà ọlọ́run ló tiẹ̀ ní ká tiẹ̀ ti pààrọ̀ fóònù tá a fi ń ṣe program mo fi dúpẹ́ lọ́wọ́ ọmọ ìyá wa láti orílẹ̀-èdè South Africa tí wọ́n kọ́ fún wa lówó tá a fi pààrọ̀ fóònù kó tó di pé àwọn Itan Yoruba supporting group káwọn náà tó fi tiwọn kún adúpẹ́ gidi gan ni bóyá gbogbo ẹ̀ ní ọba tiẹ̀ ti dá sẹ́lẹ̀ ẹ̀rọ àwọn èèyàn kàn máa ń pa mí ni ọ̀rọ̀ ta lọ́lọ́run ọ̀rọ̀ ọmọdé kan kéésì nígbà nǹkan ti ẹ̀ sọ̀rọ̀ nínú wọn ápéláyé ẹjọ́ ni ìtàkùn bàbá wa máa ń di ẹsìn ní gàárì sínú ìbáàtò payé ṣòṣogbo ni tẹ́ máa di ẹsìn sí gàárì sínú níbo lẹ́ẹ̀dẹ̀ sí ní gàárì sí ṣé ẹ̀fọ́gbó kó bàdàn rí ni àwọn alákó yín lẹ́rú adè yín lọ́wọ́ adè yín lẹ́sẹ̀ akó yín débàdàn tóbi tọmọdé tàgbà yín làkó débàdàn ẹ sọ ìtàn tẹ́ ẹ ti kó wa lẹ́rú wá sí Ìlọrin rí ikó yín lẹ́rú wá sí Ìbàdàn ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèmi lè sọ ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lè sọ ogun kó wa rí ọmọ Ìbàdàn ṣẹgbẹ́ ẹnì kọ̀ọ̀kan ogun kó wa rí ìdínú tí Ìbàdàn fi tóbi tẹ́ bá wo Ògbómọ̀ṣọ́ tóbi sí kejì kí ló fà tó Ògbómọ̀ṣọ́ fi tóbi ni wípé Tóyè jẹ́ Àkànní Alébíoṣù ńlọ ọkọ bá wa hold power yẹn ta gbogbo àwọn ìlú àwọn Fúlàní wọ́n balẹ̀ jẹ́ o ìlú jẹ́ fogun fọ́ nílẹ̀ Yorùbá ó lé ní 300 ọ̀ọ́dúnrún láwọn ìlú ṣẹ̀ǹbáyé tó ṣe pé àwọn òpìtàn lálẹ́ mọ orúkọ wọn tẹ́lómi bá ń pè rẹ̀ lọ́mọ ìlú kan tó bá ti kíra rẹ̀ ọmọ ìlú báyìí ni o gbogbo ẹ̀ wọ́n ti fogun fọ́ tán. ẹnìkan pè mí lánàá ó jìgbò ni wọ́n ń gbé ọwọ́ adákọ̀ lùsẹ̀ǹbáyé wọn mo níbẹ̀ ni nígbà wọn kọ́kọ́ dé ẹgbẹ́ Ìwó ni wọ́n dé sí ìgbà táwọn Olúwo lọ pé àwọn ọ̀tá wá láti ìtakọ̀ wá fogun jà wá wọ́n wá fogun fọ́lẹ̀ Yorùbá ìní wọ́n fogun fọ́ ìlú náà padà kí Ìbàdàn tó wá di alágbára kó tó wá ṣẹ́gun àwọn Fúlàní ẹ̀yin tẹ́ ń pè mí ẹ̀ka ń tara yín ni mi ò lè gbé kọ̀ ẹ bá ń wo live program ẹ má sì rò pé bóyá kọ̀ yín tẹ́ ń pè bóyá yóò disturb tí mo ṣe for your information orí fóònù eléyìí lẹ́ ń pè sí ibi tẹ́ ń pè sí ni ẹ̀yin tẹ́ ń pè tó tẹ́ bá rò pé bóyá pípé yín ẹlẹ́ẹ̀kejì rútà ni mò ń lò rútà àwọn fóònù tí bẹ́ẹ̀ ń bẹ lórí kinní glo mi ẹnìkan kọ̀ mọ́ gbogbo àwọn tá a fi ń ṣe kinní tá a fi máa ń ṣe rútà 3 ní ìbẹ́nu ilé tí mò ń lò tẹ́ ẹ̀ bá mọ̀ kára yóò balẹ̀ ẹ jẹ́ ń fi hàn yín eléyìí wà lórí tébù bíi 5G network ní ńlá tó wà ń bẹ ṣe ti rí báyìí kẹ mọ dára bí náà bá lọ power bank ẹ ní 5G network náà ń bẹ lókè lórí náà kẹ bá kàn ń pè tẹrù pé bóyá pípé yín ọjà wa kó lórí ìlà you are just wasting your time so kò ní nǹkan kan sí àwa gan ti múra yín lẹ̀ ti pẹ́ rà mọ̀ pẹ́yìn ọ̀tá ẹ rí i pé tẹ́lẹ̀ wọ́n flag wa down tá a bá ń ṣètò agídàfilé èèyàn 50 lórí ètò wọ́n dẹ̀ ṣe fọ́dún kan kọ́lọ̀ tó wá kó wa yọ nígbà ara fóònù míì wọ́n bá wa fà àwọn settings míì sí àṣẹ fóònù tá a fi ń ṣe program gangan ni wọ́n ti attack àwọn èèyàn mo gbé fún yín o àwọn kan tó burú o nígbà tí kinní Rahman Adédoyin lèyìn ẹ wá já wò ní àná mo ṣe àdéhùn lórí ọ̀rọ̀ tí mufti Ìwó ṣùgbọ́n ká tó lọ ọbẹ̀ ẹja wọlé yìí ní àná ẹni orílẹ̀-èdè India ẹni ọkọ̀ tó lè rìn nínú òṣùpá wọn lọ balẹ̀ sínú òṣùpá bàgẹ̀ lánàá gbogbo àgbáyé ló ń kí wọn kú oríire
India táwọn wò wọ́n yé ṣe mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n. Mo fi fọ́tò ti Qatar, wọ́n ń bá wọn Qatar ṣe ọ̀pẹ epo tó ṣe pé máa ń gbé epo lọ, wọ́n ń bọ ògún wọn, ògún àjọbọ wọn, gbogbo òòṣà wọn ni wọ́n ń bọ, ìgbàgbọ́ tí wọ́n nu káwọn tó lè ṣe. Níjọ́ tẹ̀yìn àáfàá ti délẹ̀ ẹ dákọ tẹkinọ́lọ́jì míì tẹ̀ ti mú wá yàtọ̀ sí ìtẹ̀ bá ń lẹ̀ táwọn bàbá wa ń lò, ẹ dákọ tẹkinọ́lọ́jì tẹ̀ ti mú wá. Torí kùránì lọ́mọ sáyẹ́ǹsì, àlùkùránì lọ́mọ gbogbo nǹkan, àwọn tí wọn ò mọ nǹkan àwọn wọn ń ṣe lé wọn lọ ní òṣùpá ẹ̀. Àlùkùránì ló sì ti pìdíìtì pẹ́yìn èèyàn àti àlìjànú tẹ́ ẹ bá lè dá sánmọ̀ lu tẹ́ ẹ bá fẹ́ lọ sínú space ẹ̀dẹ̀ òṣùpá ẹ̀ ní lè ṣe o àfi tọ́wọ́ yín bá ba agbára sùnìtọ́hún. Àwọn tẹ̀síìrì sì pín agbára sí nǹkan 15 àmì kan o nǹkan 8 wọ́n pín sọ́nà 8 nínú tẹ̀síìrì àlùkùránì. Ìjọ tí wọ́n ti sọ ẹnu ìbẹ́nu àlùkùránì o àfihàn dẹ́nẹ́dẹ́ ìyá ọlọ́sùn ni ẹ máa wá kí inú báyìí India nù kẹfìrínù ló ti lọ́hùn. Àwọn lórílẹ̀‐èdè kẹrin tí wọ́n ti ní ọkọ̀ tó lè rìn nínú òṣùpá, ìtẹ́sì ṣe gbogbo ayé ni ó sì jàǹfààní rẹ̀. Torí gbogbo ìbánisọ̀rọ̀ wa tẹ́yìn èèyàn bá wò ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn nígbà tí kinní dé, nígbà fóònù kọ́kọ́ dé, tá a bá ń bára wa sọ àwọn tó wà ní òyìnbó yóò mọ bírèkì díẹ̀, ó ń dìlé. Ọgbà tí 3G dé nẹ́tíwọ̀kì dúró, 4G dé nẹ́tíwọ̀kì dúró, ayé ti wà lórí 5G báyìí. Ẹ wo bí mo ṣe ń sọ̀rọ̀ ní ìsìn báyìí, dàrẹ́ẹ̀tì ni tá a máa rí wò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ in tí ó fi máa dìlé ẹ̀kọ́ tó dọ́dọ̀ yín seconds ni, tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín wo 1 minute. Pẹ̀lú 5G tí 5G bá bẹ̀rẹ̀ iṣẹ́ tán yányán dàrẹ́ẹ̀tì ni. Ti kọ́ ò dìlé mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ń kọ́ yẹn lórí WhatsApp yóò máa ní a máa rí di pé bíi 5 seconds ó fi ń dìlé. Ìsìn báyìí kò dìlé mọ́ tó gbé ẹjọ́ máa gba ọ̀rọ̀ mọ́ra yín lọ́wọ́ ni níbi tí technology ti dé. Tá a bá wà lórí Zoom tá a bá ń ṣe á rí pé gbogbo ẹ̀ torí pé kí ni o technology yẹn ti rìn. Ẹ wo Starlink tí wọ́n gbé wá sí Nàìjíríà. Starlink tí wọ́n gbé wá sí Nàìjíríà yìí àwọn ò rí máàsì káàkiri, inú space wọn lọ gbé satellite wọn sí. A sì ti ń lò Nàìjíríà, wọ́n ń lò l'Amẹ́ríkà, àwọn orílẹ̀-èdè kan ń lò Nàìjíríà lórílẹ̀-èdè tó kọ́kọ́ gbà ní Áfíríkà. Ó dà pé ṣé ìṣirò 330,000 àbélò ló kú sí tẹ́ẹ̀ bá fẹ́ rà torí èèyàn tó ń import ẹ̀ wá ni wọn ò lọ́fíìsì Nàìjíríà. Ilé yóò fi rà àwọn agent wà tó gbé tẹ̀ tí báwọn èèyàn rà nísìnyí tẹ́ bá dẹ̀ lẹ́ni tó wà lọ́ọ́ tẹ́ bá ti bá èèyàn rà wá configure èèyàn. Ó dà pé owó téèyàn máa san lórí ẹ̀ ó bẹ̀rẹ̀ láti 30,000 naira. Ó sì pé irú àwọn kinní tí mo fi ń browse yìí mo máa ń lo data 100,000 naira lóṣù nígbà míì. Oṣù tí mi ò bá lo data rárá ni màá lo data 50,000 naira. So tí irú yín bá dé data 30,000 naira ni tó bá kéré jù. Gbogbo inú ilé ló sì lè lò ó. Gbogbo nǹkan tẹ́ ẹ bá connect mọ́, o lè connect TV ẹ mọ́, laptop ẹ mọ́, gbogbo ẹ mọ́ ni ló lè lò ó. Ẹlòmíràn mọ̀ wò pé abó la ṣe ń lọ aṣọ fún yín rútà nínú stúdíò bí mo ṣe wáyé rútà 2 ní bẹ́ńbẹ́, ìkan ń bẹ lẹ́nu ọ̀nà, ìkan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mo sì tún ní kékeré. Rútà tí mo ní gan 5 ni. Ìṣọ àwọn tí mi ò ti lò mọ́ tẹ́lẹ̀ ká tó wá sọ gba àwọn fóònù kọ̀ọ̀kan náà ló tún ní nẹ́tíwọ̀kì wọn. Gbogbo ẹ̀ náà la sì gbọ́dọ̀ lóòdù torí iṣẹ́ wa iṣẹ́ tó ṣe pé ó ń kọ̀nsúmù dátà ni. Lẹ́yìn ìgbà tá a bá ṣe prógámù tán a mọ̀ nítọ̀ gbogbo tá a bá lè mí sí ìpa dátà torí throughout the world àwọn èèyàn ó ti máa pè. Àríran pé kí làwa fẹ́ ṣe. Ẹsẹ̀ jàre Balógun Rasheed Adédayọ̀ àwa ní ìran pé kí làwa fẹ́ ṣe tó ṣe pé yóò mú dàgbàsókè báàlù. Ẹ bá àwọn bàbá wa aṣọ wọ́n ń wọ́n aṣọ, àwọn bàbá wa ń ṣe ìlẹ̀kẹ̀ níjọ́ tẹ̀yìn ti dé ẹ̀dá kọ́ńtẹ́ ẹ̀ ṣe fún wa kárí. Wọ́n ń wọ́n aṣọ àdìrẹ. Àwọn bàbá wa wọ́n fi ọgbọ́n àti òye wọn ṣe èlùbọ́. Ẹ wo processing télùbọ́ gbà kọjá. Ẹ wo tàgbàdo kó tó di ògì ká tó jẹ lẹ́kọ̀ọ́. Àmọye àwọn iṣẹ́ ọkọ́ àtàdá àwọn bàbá wa wọ́n ṣe. Ẹ̀dá kọ́ńjọ́ tẹ́ ti mú ìsìlámù wá bá wa èwo lẹ mú wá. Àbí Kùránì ọ̀sọ́ nípa sáyẹ́ǹsì nìkan ṣe àfihàn dáradá wáàsí tó lè dàlúrú lẹ́mọ̀ gbé kí. Torí náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà bẹ̀ látòrí bàbá wọ̀ ní ìrìsà ẹgbẹ́ gbèsè ẹ lọ bá àwọn lọ́balọ́ba
ẹ pa àwọn lọ́balọ́ba tó kù, ẹ pe ìjọba, òfin gbọ́dọ̀ wà káwọn ará Ìlọrin ọmọ balẹ̀ Yorùbá jẹ́ ẹ mọ̀ lẹ́yìn sílẹ̀ Yorùbá lẹ́sìn ń sọ tẹ́ẹ̀bà wá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá lẹ́mọ̀ wí ẹ má wulẹ̀ mẹ́nu bọ̀rọ̀ lẹ̀ Yorùbá ẹ má sọ pé nílẹ̀ Haúsá ẹ má ṣe wáàsí pẹ̀lú àwọn Haúsá ẹ sì rí bí lọ́jú lẹ̀ Yorùbá yìí náà lọ ṣèbí ilẹ̀ ti dálẹ̀ ní ìsìn ní Kòròdú tí wọ́n fẹ́ gbalẹ̀ ibi tí ó ṣe pé wọ́n ti sọ tẹ́lẹ̀ táwọn eléégún àwọn olóòṣà gbabẹ̀ wọ́n fààyè àwọn mọ́sálásí lẹ̀ wọ́n ti ń gbabẹ̀ ní ìsìnkú ẹ̀ wá tí ẹ bá ń fi ara ní àwọn èèyàn wa nílọrin àwa náà máa fara ní yín ìjọba bá sì ní gbogbo èèyàn àfáà tẹ́ ń bẹ ní Ìlọrin tẹ́jọ́ mọ̀ Ìlọrin tẹ́ ń bẹ lẹ́kọ̀ọ́ abẹ́ ń bẹ lọ́yọ̀ abẹ́ ń bẹ lábẹ́òkúta ẹ má wàá sí wáàsí mọ́ ẹ gbà lóye lọ ìjọ náà lẹ́mọ̀ tẹ́ ẹ dálẹ̀ ṣe é ṣòro pé kò ní fẹ́ débẹ̀ ìjọ kan nígbà bá ti pé gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹgbẹ́ yín tẹ́jọ́ mọ̀ ìlú kọ̀ọ̀kan yín o ọ̀tá ilẹ̀ Yorùbá là ń bá jà o kọ̀ọ̀kan yín o kí ló dé alẹ́ kájọ lọ làlàáfíà nígbà tá a lọ Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹjọ́ níṣẹ̀ṣe náà tẹ́ wá ń múra kankan ní ìsìn níbo lẹ wà sí báwọn bàbá wa ṣe ṣe lánàá nù ṣùgbọ́n àwọn ọmọ ọ̀sẹ̀ tí ń kó pópó báyà àwọn àáfàá àgbà lóde yìí ni èmi tó ń sọ mo tó ń béèrè oníṣẹ̀ṣe ò rí àáfàá àfin nígbà táwa wà kékeré táwa gbọ́njú bá ta ló tó bẹ́ẹ̀ tó wà pé táwọn àáfàá náà sì fira wọn sípò ọ̀wọ̀ kì í ṣe pé àwọn àáfàá fún wọn lówó oúnjẹ wọ́n ń lo ẹbí nígbà wọn ni ìtàlù Kùránì wá ṣé ti Kùránì wí ọ̀dà ẹ máa ṣe ti wọ́ọ́rọ́ káà náà máa ṣe ti wá wọ́ọ́rọ́wọ́ kí ló dé ẹ wò lú Ìbàdàn eégún òjò wọ́n lọlé àwọn olóyè sáwọn olóyè ọmọ pé mùsùlùmí làwọn ọmọ pé kírísítẹ́nì làwọn ilé ẹ̀sẹ̀ sọ fún wọn torí pé a gbọ́dọ̀ lo ọ̀nà àlàáfíà tábà fẹ́ ṣe wáàsí fún yẹn yóò pé àìmọye àwọn eléégún tó ṣe pé pẹ̀lú sùúrù wọ́n fi kó ẹ̀kú wọn lẹ̀ tó gbé pẹ̀lú mọ́sọ́tọ̀dọ́ wa onífá bàbá onífá tí a bá ti ń ṣe ọdún bàbá wa Aminu láì mọ́tàlá wọn ni a lọ fún wọn lẹ́ran bàbá wa Aminu mọ́tàlá lọ́kọ́ ẹni tó jẹ́ àfa àgbà ìwò ní kéwú tí ò rújú wọ́n wà ní ká lọ fún wọn ní ẹran bá a sì gbọ́njú bá ọwọ́ adijọ́ bàbá wa fẹ́ bọ ifá rẹ̀ wá bá ó sì ju bàbá wa lọ́pọ̀ Aminu mo fẹ́ bọ́ fà mí mo sì fẹ́ kọ́ wá yẹ mi sí bàbá ní ń wà ṣùgbọ́n yìí ní lè jẹun torí pé nínú òfin ẹ̀sìn mi ẹni tẹ́ bá pa bọ òòṣà àgbọ́dọ̀ jẹ yún kọ́ àná sáà wá pọ́n mi lé bàbá sì lọ wọ́n sì wé láwà ni wọ́n sì máa wọn ọmọ kéwú lọ́yìn tí n bá parọ́ ẹ̀bì lọ́wọ́ àfáà àgbà Ìwó nígbà wọ́n débẹ̀ wọ́n jókòó wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe gbogbo ju bàbá wọn ti ṣe nígbà òdìjọ́ kejì ó dìrọ̀lẹ́ ọba tó rẹ́sẹ́ nígbà òde ẹ̀ ló bá pa mí nù wá nígbà bàbá dé wọnú àwọn ọmọ mi wo mẹ́fà máa kó wọn lọ wẹ̀ wọ́n sì Islam wọ́n sì kọ́ wọn kí wọ́n sì di mùsùlùmí ìtí jẹ́ ìsìláàmù ni kí bàbá wa ní láéláé òun sì ń fún lẹ́ran léyà sí ń gbà ó sì ń jẹ́ àwa gbọ́njú bá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àtàwọn Christian tí wọ́n bá pa ẹran wọ́n ó pe àwọn àáfàá ní wọ́n bá wọn pa gbogbo abatí ọ̀tá ní káàkiri sáwọn àáfàá kọ́ ní pẹran bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo àwọn abatí ọ̀tá ní sẹ́yìn ilẹ̀ sí táwọn àáfàá fi ó yẹ wá sọ ìtàn tó gbé wọn fi gbà káwọn àáfàá máa pẹran lábatí ọ̀ sẹ́yìn ilẹ̀ sí dáradá ẹdẹ lónìí Islam tó ń jẹ fáwọn ọ̀lẹ́ èèyàn wàá dé lónìí ẹ̀ ń ṣe náà dáradá títí akíndí àpò oríire jàre ẹlẹ́yìn tó tẹ̀lé ẹjá wa lọ síbi fídíò tí mo promise wa tẹ́lẹ̀ pé máa fi hàn lẹ́yìn tí bàbá mi Olúwo tilẹ̀ wò tí wọ́n sọ̀rọ̀ ẹjẹ́ kọ́ bá lè yá àwọn èèyàn ẹjẹ́ ń ṣe báyìí kì í mọ̀ ya kìnnì ẹjá kọ́ wo fídíò tí bàbá mi Olúwo ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí bàbá mi Olúwo tilẹ̀ wò sọ̀rọ̀ tán àti mo ti ṣàlàyé lé ẹjá wa gbọ́n tí mo ti sọ lé. A kú ọdún a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní Ìwó àdéhùn ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún láàmú sí láyé
ẹ jẹ́ n sáré yànnà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba náà la máa ń ṣe correction sí, kò sí tí ń jẹ́ káàárọ̀ òjíire, kú òótù òjíire ni, kò sí tí ń jẹ́ káàárọ̀ òjíire, kú òótù òjíire. Òótù ní Ifẹ̀, gbogbo àwa ẹ̀yà tí ń bẹ nílẹ̀ Odùduwà ó kálukú ló lóko tribe ẹ̀rú èmi nísìnyí Yorùbá lè mi ṣèjẹ̀bú. Ẹ̀gbá ò papọ̀ mọ́ Ìgbóònà, Àwórì ò papọ̀ mọ́ Ìjẹ̀ṣà, Àkókó ń bẹ, Yàgbà ń bẹ, Mọ̀bà ń bẹ, báà la sí láwọn ẹ̀yà lọ rẹpẹtẹ Yorùbá ẹ̀yà kan náà, ṣùgbọ́n kọ̀ọ̀kan tó so gba pọ̀ ní Òótù. Òótù yìí kápítà Òótù wa ní Ifẹ̀ la fi ń pè ní Òótù Ifẹ̀. Tá bá fẹ́ kí wa kú òótù òjíire bí pé ẹ kú ọmọ Yorùbá o ẹ jíire bí ní tá a fi ń kíra wa nu. Ìnìgbà táwọn òyìnbó dé ìran àkú wọn máa ń pè wá pé gbogbo kíkí wa kú, kò sí tí ń jẹ́ káàárọ̀, kú àárọ̀, kú ọ̀sán, kú ìyálẹ̀ta, kú alẹ́, kú àṣálẹ́, kú ewu ọmọ, kú ewu ọkọ̀, kú ìrìn àjò, gbogbo kú kíkí wa kú ni. Tẹ́ bá lọ wo ọdún 1976 bá Barrister ti Àjìdé, Barrister sọ pé aláàjì ẹ káàbọ̀ kọ́, aláàjì ẹ kú àbọ̀, ṣe dáadáa lẹ́dẹ̀ ẹ kú àbọ̀ là ń wí, kìí ṣe káàbọ̀, ìbá èdè jẹ́ ní káàbọ̀, kú àbọ̀ ni là ń wí. Iná ìwà ni kú òótù òjíire, kìí ṣe káàárọ̀ òjíire. Ẹ lọ bá gbogbo àwọn professor of history, professor of language, kò sí tí ń jẹ́ káàárọ̀ òjíire, kú òótù òjíire. Bàbá mi Olúwo, mo sí fìlà forí adé o. Oníṣẹ̀ṣe ni àwa. Ṣé ẹ gbọ́? Adẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe. Adẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe. Dáadáa. Dáadáa. Nǹkan tí adẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ máa lọ ní àlàáfíà. Náà làwa náà fẹ́. Ẹ jẹ́ kí ọdún yìí kó dùn kú láyìn. Ọdún kan tá a sọ pé ní tí a kàn sọ pé. Ṣé ní nǹkan Olúwo ní pé kọ́dún yìí ó dùn, oníṣẹ̀ṣe làwa náà. Olúwo ọkọ kí wa kú ọdún eégún pé ọdún dùn. Nígbà tó Olúwo ti wá aṣọ ilé ẹja gbọdélẹ̀ kọ́mọ́dà pípa àjà gbọdélẹ̀ lórí pé ṣọ́ọ̀ṣì ìlú náà. Eégún tí ò bá ti fẹ́ rí èèyàn tàbí tó ní obìnrin ò gbọdọ̀ jáde tàbí ọkùnrin ò gbọdọ̀ jáde, ìyẹn nìkan ni ó lè fa ìdàlúrú. Oníṣẹ̀ṣe ni I'm a traditionalist and I'm the custodian of tradition and culture. Ní tí ń bẹ́nu sàtúkẹ́ẹ̀tì yín nù. But any tradition or culture that might infringe on people's freedom or rights, tàbí tí ó ní káwọn èèyàn má jáde, orò tí ó bá ní kéèyàn má jáde lálẹ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ níwò, orò tí ó ní àgbọ́dọ̀ jáde lálẹ́ sí àárọ̀ ní aago kan sáago kan, ìyẹn nìkan ni àgbàláyè níwò. Ẹ rí i pé Olúwo kábíyèsí bàbá Olúwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí tìlú àkọ́kọ́, ó ní pé oníṣẹ̀ṣe lèmi náà o, mo kí yín kú ọdún eégún o, mo sì kí yín fún gbogbo ọdún ìṣẹ̀ṣe tá à ń ṣe o, ọdún 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 ọ̀yàbò wọn kí wa. Kí ló fà á? Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Jackson Adémọ́lá Nurudeen Adélékè ẹ bá fún bàbá látẹ̀wọ́. Nígbà tí ìpè pọ̀ tí gbogbo ẹ le, bàbá wa gbé kan lára àwọn kọmíṣánná dìde, ó ń bẹ nínú ìwé ìròyìn o, ó ń bẹ nínú ìwé ìròyìn. Ẹ jẹ́ mò ń bọ̀ pépà ẹ kí n rí péèjì pépà wọn torí gbogbo nǹkan tá a rí òpè tó bá sọ èmi máa ń mẹ́rin wá ni. Ẹni bó ṣe dúró rẹ́gí. Ìní kábíyèsí ìwé ìròyìn Punch lélẹ́yìí 20 oṣù kẹjọ ọdún 2023 yìí náà ni ìjọ tí ọjọ́ ìṣẹ̀ṣe pọ̀pọ̀ jẹ́ ọjọ́ àìkú, ọjọ́ Sunday ló bọ́ sí. Ṣàgbé ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti declare ọjọ́ ajé Monday ní ọjọ́ ìsinmi fún àwọn oníṣẹ̀ṣe tó sì dáa púpọ̀. Islam ní pé ká fi ẹ̀tọ́ àwọn èèyàn dùn wọ́n. Ní Dubai ní ìsìn wọ́n ti gbówó lẹ̀, chọ́ọ̀chì míì wọ́n fẹ́ kọ́ tí Dubai tí wọ́n tún gbówó lẹ̀ kí wọ́n fi kọ́. Àti lórí Mary, Holy Mary, Mosset Mary ní Holy Mary ní ìtẹ́ pé ní Dubai ọ̀tọ̀ lórúkọ tí ń jẹ́ tẹ́lẹ̀ ó kọ mùsùlùmí wọ́n fi sọ tẹ́lẹ̀ kí wọ́n tó yí padà. Àwọn tí ń jẹ́ ìran gidi nu. Ṣèyí Mákindé kọ́ mọ́sálásí fún wa nìbàdàn, mọ́sálásí Àdọ́gba, nígbà tí títì jẹ́ wọ́n kọ síbòmíì, wọ́n wá kọ Ṣèyí Mákindé Central Mosque sí, ẹ̀yìn kan wá dìde kọ́kọ́ kù. Ẹ jẹ́ wọn dókan padà kọ́ba lè jẹ́ ìrántí ipe àti ní gómìnà kan o
tó ṣe dáadáa wọ́n kọ́kọ́ ìjìnà Olúṣèyí Mákindé bẹ̀ padà ẹ̀yin náà lẹ́gàràdàrà dálẹ̀ nígbà ṣe pé Christian ni mùsùlùmí ọ̀jà àǹfààní rẹ̀ ṣé mọ́sálásí àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ nínú ó ní ìmáàmù omi tuntun ọmọ lánàṣẹ ní ìmáàmù rẹ̀ ló dé táìmọ̀ sí nígbà ní mọ̀ kankan ẹ̀ẹ́kẹ̀ jáde ṣé ń jọ́dí Ṣèyí Mákindé ti ń bá bọ̀ kó tí ẹ̀ ṣe mùsùlùmí kankan láǹfààní rí kó tó de gbódébi gọ́vnà nígbà tí ń ṣe campaign tó ń gbé àwọn ẹ̀bùn ta mùsùlùmí lọ jẹ ìtọ́pọ̀ jù ń bẹ̀ tèmi mọ̀ ni ṣùràájù tó jẹ́ pé ní òní chairman gbogbo kíní mọ́tò pàkí gbogbo Ẹgbẹ́dá local government ọmọ àdúgbò tèmi ni Òkè Adúmọ̀tà làkàn náà ni a sì ti mọ ọjọ́ táwọn èèyàn ti ń bẹ tó pé tó bá pín mọ́tò fáwọn èèyàn á kó mọ́tò fún wọn á padà fáwọn èèyàn tí Ṣèyí Mákindé ti ń ṣe é bọ̀ iná ẹ̀ ní pé ire la fi ń san ire in ló fi wọlé sọ̀ọ̀ lákọ̀ọ́kọ́ ló fi wọlé sọ̀ọ̀ lẹ́ẹ̀kejì àbẹ́ ẹ̀ríbò ẹ̀ lẹ́ẹ̀kejì ìbò shut up tẹ́lẹ̀ kankan ò lè takò. nígbà tí gómìnà ti wá dìde ìpè tó Olúwo ẹgbọ́ o àgbọ̀ wọn sọ pé ẹni káwọn eléégún oníṣẹ̀ṣe ọmọ sí kankan ní ìwò lágbára rẹ̀ kábíyèsí lágbára rẹ̀ àbí afẹ́ká gba sàtíkẹ́ẹ̀tì yín lọ́wọ́ yín padà ni torí wípé tá a fi yín sọ́kọ́lẹ̀ ń sọ̀hún a fi yín jọba Olúwo náà fi wá sọ yín pé lórí àṣà àti ṣe Yorùbá àti àlàáfíà yín tí máa ń bẹ nínú sàtíkẹ́ẹ̀tì yẹn fún gbogbo ọba nu ọba tó bá sì jiyàn ẹni wọ́n mú sàtíkẹ́ẹ̀tì yín kú wọn kí wọ́n print ẹ̀ síta kò sí gbogbo sàtíkẹ́ẹ̀tì ọba kan táwọn ò lè gbé síta ṣùgbọ́n kí la fẹ́ fi ṣe ìyìn tí ń bẹ lórí ẹ̀ lójọ wọn bá ti fún wọn báyìí torí pé kọ́pì ń bẹ ní mínísírì tí ń bẹ lórí ẹ̀ nu àfihàn ẹ̀ ṣe ẹ́míà kí lọ́kàn wá pẹ̀lú ẹ́míà Ìlọrin lẹ́míà wà ṣùgbọ́n gbogbo ilẹ̀ ẹ́míà yìí sì sọba àbí ta ló dé ládé ẹ́míà yìí sọba ẹ̀ mọ́dàpọ̀ tẹ́ ẹ bá ń pe ẹ́míà lọ́ba ẹ kàn ń yá èdè Yorùbá lò kọjá dé àpọ́nlé ni ẹ́míà yìí sọba ò kìí ṣèdè àbùkù ẹgbà fi bu kìí ṣèdè àbùkù ẹ́míà yìí sọba kò sí ń tọ́ pa ẹ́míà àti ọba pọ̀ ọba tí wá ń dé adé láwàní ni ẹ́míà ń wé kò sí láì fi ń bẹ̀ àwọn tó wá dúró gẹ́gẹ́ bí ipò ẹ́míà nílẹ̀ Yorùbá kìí ṣolúwo ní làwọn ìmáàmù àgbà ìlú nìbàdàn ní ìsìn Amirul Muminin ìmáàmù aṣíwájú wa nìbàdàn ní ìmáàmù Ìbàdàn bàbá wa Gáátá agbọ́tọmọ kékeré àwọn ni ìmáàmù àgbà gbogbo ilẹ̀ Ìbàdàn gbogbo tá a bá fẹ́ sọ táwọn mùsùlùmí bá fẹ́ òun kàn ní ọ̀dọ̀ wọn láàlọ́ àwọn wọ́n wà lọ bá wa gbé bọ́ba ní àbí bá kí ni o gómìnà gbogbo ẹ̀ sáà fẹ́ dá gbogbo ẹ̀rú nígbà Olúwo jáde tí ń fi ìyẹn jẹ mufti ilẹ̀ Yorùbá alágbára Olúwo ò tó bẹ́ẹ̀ ṣe bí bàbá mi ni ṣùgbọ́n èèyàn ní ká má sọ̀rọ̀ Olúwo ò lágbára níbẹ̀ ẹ̀sẹ̀ Olúwo ó ṣe àfihàn jẹ mufti ilẹ̀ Yorùbá àwọn league of imam àtàfà bẹ́ẹ̀lẹ̀ Yorùbá àwọn nìkan wọ́n lè fi ìyẹn jẹ́ àwọn nìkan ṣoṣo ni wọ́n lè fi ìyẹn jẹ́ ẹ̀rí mufti Ìwó nígbòde Ìlọrin náà ó tó sọ mọ́rọ̀ ó nìkan ló lè fi ìyẹn jẹ́ ó tó sọ ní òtún tí máa play rẹ̀ Aláàfin sì gbọ́dọ̀ fọwọ́ sí i kí ni ipò Olúwo nínú ọba Olúwo ò sí nọ́mbà 1 to 100 nínú àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ má sì mí gbọ́ ọba aládé ìṣẹ̀ǹbáyé lolúwo wọn ò fi baálẹ̀ bẹ̀rẹ̀ rí níwò nìbàdàn àwa fi baálẹ̀ bẹ̀rẹ̀ ńbàdàn àkọ́kọ́ lóye jagunjagun ìdálòtẹ̀lé ẹni kankan ẹni Ìbáṣọ̀run tó ń dé adé tó sì léjìgbàlẹ̀kẹ̀ tó ní ìlàrí lẹ́yìn ìgbà tóun lọ Ọgbẹ́ Àgbé baálẹ̀ Olúgbòde baálẹ̀ lẹ́yìn ìgbà yẹn Kàkànfò wá Orówùsì jẹ Kàkànfò wá Ìbáṣọ̀run wá Kàkànfò náà tó tẹ̀lé ká tó tó àmọ́ lu baálẹ̀ wa lọ baálẹ̀ onífìlà nìbàdàn fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n Ìwó wọn ò fi bẹ̀rẹ̀ rí adé ní Ìwó fi bẹ̀rẹ̀ pẹ̀lú bó ṣe wá jẹ́ pé wọ́n fa adé bẹ̀rẹ̀ Ìwó ò sí nínú àwọn tó níyà adé kò sínú àwọn ọba tó níyà adé adé ìṣẹ̀ǹbáyé ní bẹ lọ́wọ́ Olúwo ni àmọ́ kì í ṣe ìyá adé àìmọye àwọn ọba tó ní adé ìṣẹ̀ǹbáyé lọ́wọ́ àmọ́ tí wọn ò níyà adé àwọn ọba tó bá níyà adé lọ́ba tó lè fi ọba jẹ ọba tí ò níyà adé ò lè fi ọba jẹ ṣùgbọ́n gbà ti da gbogbo ẹ̀ pọ̀ lónìí wọn kálukú súkẹ́súkẹ́ ọba súkẹ́súkẹ́ ọba súkẹ́súkẹ́ ọba lókùn tá à ń ṣe lónìí
dókítà ṣe nu ẹ̀ẹ́dẹ̀ abúlé mi wọ́n lọ bá ní egbò èèyàn tí ilé ẹ̀ lọ́jà láàrin yẹn yìí ìlú tẹ̀ ti lọ́ba àárín yẹn ń bẹ̀ ẹ̀rìn àsìpá mi ti bá rìnrìn àjò mọ̀ sí o agbára olúwo ògbé láti fi jẹ èèyàn jẹ oyè tó bá jẹ mọ́lẹ̀ Yorùbá oyè tó lè fi èèyàn jẹ ní oyè ilẹ̀ Ìwó oyè ìlú Ìwó ló lè fi èèyàn jẹ bó ṣe jẹ́ pé ńgbà tó Olúbàdàn ó fèmí joyè èyí tí wọ́n kọ sínú ìwé mi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn Ààrẹ òpìtàn of Ìbàdàn land ní ń bẹ nínú ìwé mi Ààrẹ òpìtàn of Ìbàdàn land ló ń bẹ ń bẹ gbogbo ayé ló sì rí kìí ṣe wípé àbí ìsìn tá a ṣe tá a ẹjẹ alibọ́ọ̀mù ikú bẹ́ẹ̀ lọ studio ẹjẹ ń gbé wá. ìta àṣe tí gbogbo ayé rí ni bàbá olóyè yìí ni ò yẹ́sìkẹ̀ èmi nu àwọn aya mi nu lẹ́gbẹ̀ẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọmọ yìí nu bàbá olóyè yẹ́sìkẹ̀ inú èmi nu èmi àti bàbá mi rìn jọ́ta àjòyè kẹ má rò pé bóyá oyè àfẹnujẹ tó rọpọlọpọ ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ni tí mo jẹ́ lórí ìjọba ìbílẹ̀ 11 tí ń bẹ nìbàdàn tí mo jẹ́ lórí ìjọba ìbílẹ̀ 11 tí ń bẹ nìbàdàn èmi àwòrán ẹ̀sìn máa ń dá mi lọ́rọ̀ tí bá wò nǹkan dáadáa ni kí wọ́n ro dáadáa rò yẹn bí tẹ́ ti bí ìyẹn o ẹni tó sì kọ́kọ́ pè mí tó kọ́kọ́ kí mi èmi rèé o nígbà mo dọ̀bálẹ̀ tí mo nà tán mo dọ̀bálẹ̀ gboyè ni o èmi nù lẹ́ẹ̀lẹ́hun nígbà mo dọ̀bálẹ̀ bàbá mi Olúbàdàn àná nù nígbà mo dọ̀bálẹ̀ tí mo nà tán mo sì fẹ́ fi àwọn àgbà ilẹ̀ Ìbàdàn tí ń bẹ́ńbẹ́ hàn wá balógun ilẹ̀ Ìbàdàn bẹ́ńbẹ́ ìjọ náà lọ́hùn ìyóyè jẹ bí mo ṣe wá joyè bàbá mi Olúwo lọ́kọ́ pè mí tọ́kọ́ kí mi kú oríire nígbà tí wọ́n gbọ́ wípé wọ́n fún mi ní oyè gbogbo fine boy malapu ìmọ̀ pé mo fáyẹ̀ tó báyìí ló fọ́tò eléyìí èmi ọmọ tó mọ rẹwà tó báyìí èmi ẹni obìnrin kò lọ́lẹ̀ tó gbé ẹkún tó ní bẹ́lẹ̀ yọ ọjọ́ pẹ́ ní àṣìjà ní ẹni ìjọ́lẹ̀ ọmọ ìyẹmí o ọyẹmí pọ̀ gan-an níjọ́lẹ̀ inú bàbá olóyè yìí ni o yẹ́sìkẹ́ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn nù bó ṣe wá jẹ́ wípé mo jẹ oyè ńjọ́ náà lọ́hùn táwọn èèyàn gbà mo joyè torí iṣẹ́ tá à ń ṣe àwọn kan ní wípé Ààrẹ òpìtàn tá a jẹ́ tí gbogbo ilẹ̀ Yorùbá rárá o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ni a jẹ́ o ẹ má bínú kí ní ìjábọ̀ ni Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ni a jẹ́ tẹ bá dẹ̀ wo tí wọ́n kọ́ bì náà ìlà ń wò yìí ṣé kí ní òkè ẹjẹ́ ń ṣe ẹ̀ẹ́nìlérí kàbáyé ẹjẹ́ á dá padà wọ́n ń dáná bó mo ti máa ń dá padà sí kí ó wà ń bẹ́ẹ̀ kí ló wá dé. lóde mò ń bọ̀ mo fẹ́ bá wa gbé kámẹ́rà yẹn kí ní tí mo fi máa ń dá padà síwájú ìdá. mo fẹ́ ká rí orúkọ tí wọ́n kọ sí ìtẹ̀ wàá rí kinní yẹn gan yóò lè lè tó bẹ̀rẹ̀ lérí ìka ókè àti lérí ìka báyìí ó ti ṣe ṣe ti rí bá Ààrẹ Laji Abbas Ààrẹ òpìtàn of Ìbàdàn land at Olúbàdàn Palace Ìbàdàn sáwa náà ti rí Ààrẹ Laji Abbas Ààrẹ òpìtàn of Ìbàdàn land èmi èyí tẹ́ra mi Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn bólúbàdàn ṣe kàǹkà tóun tó ṣe pé the last empire tá a lò náà ní Ìbàdàn empire nílẹ̀ Yorùbá bólúbàdàn ṣe kàǹkà tóun oyè tó lè fi ìyẹn jẹ lórí ìjọba ìbílẹ̀ 11 rẹ̀ ní Ìbàdàn land ní ìjọba ìbílẹ̀ 11 bólúwo ṣe wá tóun Olúwo ò lè fi ìyẹn joyè ìpínlẹ̀ Ọ̀ṣun lásán kò lè fi ìyẹn jẹ oyè Olúpànà tó súnmọ́ Ìwó oyè tí ó fi ìyẹn joyè ìlú Ìwó ni torí náà kò sí ẹni tẹ́ láwọn fi jẹ kí lorúkọ ẹ̀ mufti ilẹ̀ Yorùbá mufti ara rẹ̀ ni wọ́n sì ti lọ ilé ẹjọ́ wọ́n ti gbàdájọ́ lé lórí ìlọ́wọ́ àfa ọ̀rọ̀ tí wàá ń sọ ẹ wàá gbọ́rọ̀ tí ń sọ ní ìsìnbí sí ẹ rí i pé nígbà tó lọ sí Ìlọrin náà ó bẹ̀rẹ̀ sí ní tàbùkù gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó pe gómìnà Ọ̀ṣun ní mùnáfìkì ẹnìkan béèrè lọ́wọ́ mi lánàá pé kí ni ìtumọ̀ mùnáfìkì
lọ padà lé kó tí ọba yí ọ èmi ní bá wí ń bọ́ máa àfa mẹ́tàlá wípé kí ni ìtumọ̀ mùnáfíkì lọ́ọ̀bẹ̀ lọ́wọ́ àwọn àfa yín lọ́rìn ọmọ pé èèmọ̀ tí mò ń sọ ẹ wá já wo ntí ẹnìkan ṣoṣo tí èsè mùnáfíkì gbogbo ilẹ̀ Yorùbá ní ẹja gbọ́rọ̀ rẹ̀. lórí ọ̀rọ̀ Olúwo lórí ìṣẹ̀ṣe especially fọ́nrán táwọn èèyàn fọ́n káàkiri. Olúwo ló fi kan rẹ̀ dà. Olúwo gbà lérò mi ò dúfẹ́ di Olúwo àmọ́ ẹni tó fẹ́ mọ̀ tó máa tó Olúwo gbà lérò ó padà lọ wo àwọn fídíò rẹ̀ tí ń sọ bọ̀ tẹ́lẹ̀. ẹ rí i pé tẹ bá wò ara mufti balẹ̀ gan-an ọ bá wọn ìgbésẹ̀ gómìnà yẹn bá wọn àti bólúwo tètè jáde láti ṣe correction ó bá wọn. orí ìtẹ́jú fẹ́ ṣéèkì gómìnà ń sọ̀rọ̀. àwọn lérò pé tí wọ́n gbà lérò nìyẹn àti wá àjọ sọ̀rọ̀ mo ti pè wọ́n gan àjọ sọ̀rọ̀. ẹ ní tì wọ́n mọ́. pé wọ́n kàn ń gbé bàbá ní wọ́n kàn ń gbé tó wù wọ́n ni. wọn ò gbé tó wù wọ́n á rí i. sí gbogbo wa làwọn gbogbo fídíò tó lù wò sọ tó kí wa kú ọdún o gbogbo òṣèṣe ó gbè wá o ọdún ó dùn fún wa o ká sọdún lálàáfíà o oníṣẹ̀ṣe lèmi náà o ọdún eégún mo ti máa ń bá wọn dá sí tẹ́lẹ̀ àìsí lèmi ni. ó pẹ̀lú ìṣẹ̀ṣe àmọ́ sí àwọn kan ń dún màwòrán Olúwo ni lówó fi rìlíìsì fídíò yìí. ẹnìkan kò dùn ìjọba ló pàṣẹ. tí Olúwo bá ń pariwo ṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé iṣẹ́ máa ń wí ó ní ẹ̀sìn mọ́ Ọlọ́run lọ́kàn ni kìí ṣe ìbọ̀rìṣà ó wí tẹ́lẹ̀ ó sì tún wí dì sí ẹ̀sùn máa retí ọ̀rọ̀ míì. kí ni India ṣe India ẹ ṣe ìbọ̀rìṣà China ẹ ṣe ìbọ̀rìṣà wọ́n sì mọ́ Ọlọ́run lọ́kàn náà ẹ má jà á máa ọwọ́ bèbí ti ṣẹ́jú jàre ìbọ̀rìṣà ẹ fi wọ́n lẹ̀ ṣe táwọn gbàgbọ́ nù ẹ fi wọ́n lẹ̀ tẹ́ bá fẹ́ ṣe wáàsí fún ẹ fi àmọ́ ẹ má wàá fún kúkú ẹ má dúkùkù mọ́ wọn ipẹ́ pa wọn ẹ bá wọn jà irú tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ tẹ́ bá ti gbẹ́ bọ́ọ̀lẹ̀ wọ́n máa kẹ́bọ jẹ tẹ́ bá ti ṣe kinní kan wọ́n máa ṣe níwọ̀n ìgbà tó fi ìjọba ọba sọ pé kéèyàn má ṣe báyìí ìjọba àwọn environmental wọn lè mú yàn pé ó ṣe gbé kinní báyìí bíi ó fẹ́ dọ̀tí ìlú. ṣùgbọ́n ṣé Olúwo wọ́n ń dún màwúrúmàwúrúmọ́ ní ṣé ìjọba Adeleke ń dún màwúrúmàwúrú ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun rárá o rárá kí ni kò sí tọ́kàn ìjọba àpẹẹrẹ Ọ̀ṣun nípa ìgbàgbọ́ ẹnìkankan. ẹ bá wo kan mọ̀ ń bọ̀ o kò sí tọ́kàn ẹ jẹ́ gbé fọ́tò kejì sí ẹ̀gbẹ́ kó bá lè yanjú ẹ tó ní kò sí tọ́kàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ènìyàn o pépà ló gbé o ọmọ pé bọ́yọ̀ ọkàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àbí ọkàn ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀ya mufti wò ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ìyá tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kọ sí ẹ̀sìn ẹnìkọ̀ọ̀kan ó ní pé òun kálukú ṣe ẹ̀sìn ẹ̀ bọ́ bá ṣe wù ú. ẹ̀yin náà ni ẹ̀tọ́ bá sì ní kọ́ máa ṣe ń kọ́. gómìnà Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òdùn màwúrú má Olúwo rárá o ẹni tí ó bá wù bẹ́ẹ̀ ọ̀tara rẹ̀. èèṣì agbẹnusọ fún ìjọba agbẹnusọ ìjọba ti sọ̀rọ̀ àti gbọ́n tí wọ́n sọ wọ́n pe Olúwo bàbá Olúwo sì ní rárá o àwọn ò ní káwọn oníṣẹ̀ṣe ọmọ ṣèṣẹ̀ṣe o nígbà tíjọba declare ọlùdé fún gbogbo àwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun tó yẹ kí wọ́n kóra wọn jáde tẹ́nìkan wá ní rárá o òun ò ní gbà láàmù lámáhálíf láàmù ẹnìkan ní máa ń ní èèyàn méjì ní pé lẹ́yìn ìwà o iná ní bẹ́bí láhìlá ìlàlá o lẹ́yìn ìjọba gómìnà Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun kò tún sí ìjọba kankan nípínlẹ̀ Ọ̀ṣun mọ́ inú gómìnà òdùmọ̀wùmọ̀wù gómìnà ṣèkìlọ̀ ni téèyàn bá sì gbọ́ ìkìlọ̀ gómìnà ó lè gbàkagbàdé lórí ẹ̀ bí Olúbàdàn ló fi mí joyè tí n bá gbọ́ kìlọ̀ Olúbàdàn lè gba ìlẹ̀kẹ̀ lọ́rùn mi gómìnà ò lè gba ìlẹ̀kẹ̀ lọ́rùn mi torí gómìnà kan ló fi mí jẹ oyè ṣùgbọ́n gómìnà ní bu ọwọ́ lu ìwé kíni o ìwé ọba gómìnà wa lè pe ọba yìí pé ẹ̀wà ò ọmọ bútà ẹ fi joyè ẹ̀rọ lóyè fún mi irú àmọ́ ọbẹ̀ indirect nu bẹ́ẹ̀ sì ni nígbà wọn ò fi mí joyè nínú ìwé tí wọ́n kọ wọ́n kóòtù òfin ilẹ̀ Ìbàdàn wọ́n sì kóòtù òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó
tó sọ mí di oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn pẹ̀lú ògo Ọlọ́run nígbà bá yan Aláàfin tán ní ìsìn torí tuntun àkún ọwọ́ mi ẹnìkan ò lè já ẹ lọ sí mi òdodo ọ̀rọ̀ àkún ọwọ́ mi ẹnìkan ò lè já ẹ lọ sí mi Olúbàdàn ló fi fún mi Ààrẹ òpìtàn nílẹ̀ yìí ẹnìkan ò lè já ẹ lọ sí mi mọ́ àwọn wákàtí adánìjẹta wọ́n bá ní wákà àwa odò táwọn oníbẹ̀ẹ̀bẹ̀ tá a pa àwọn ọmọ méjì oníbẹ̀ẹ̀bẹ̀ òru wọlé tẹ́lá wọ́n ní odò bí odò ayé ti kó jẹ odò bí odò ayé ti kó jẹ. ẹ jẹ́ ni o ọ̀rọ̀ eléégún nílùú kò sí ìlú tí ò sí oníṣẹ̀ṣe. ẹ wò bí mo fi sí jẹ́jẹ́. ẹ̀ẹ́dẹ̀ rí láyé kẹrí pé báyà wá sọ pé ẹ má gbé eégún. ẹ sọ o ẹ ti sọ pé ẹni pé kò sí òòṣà kankan mọ́ kó làwọn ọ̀dọ́ dáàfin lọ sí. sáwọn pípù máa ń gbàgbé tí wọ́n sọ ni tó nígbà ní eléégún kankan olóòṣà kankan gbọ́dọ̀ dáàfin mọ́ lọ́jọ́ tẹ́lẹ̀ pàtì fatiwa nígbà wàá dé lọrin àwọn ò lè ṣe fatiwa ìwọ lọ pàtì fatiwa nílẹ̀ Yorùbá ìwọ pàtì fatiwa nílẹ̀ Yorùbá ẹ̀rí àwọn èèyàn dẹ̀ mọ́ sẹ́fọ̀ pé tá a bá ti kọjú sí kinní kámẹ́rà àbí tá a bá ti rérò á kàn mọ́ jábọ́ lọ ní àwa ní kó ẹnu wa níjànú kó tó di pa mọ́ bá ètò lọ gẹ́gẹ́ bí bẹ́yìn èèyàn ṣe ń pè mí Ìtàn Yorùbá iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tó kún fún ọgbọ́n àti òye ni ẹ máa ń náni lówó ẹ máa ń náni ní wàhálà ẹ máa ń náni láìsùn sì máa ń náni láforítì iṣẹ́ ọpọlọ sì ni tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la ní tá a kó jọ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò mìíràn là ń ṣe lọ pàápàá lórí stúdíò àwọn tó ti ń bá wa bọ̀ wọ́n mọ̀ gbà tá a ti ń lo àgbàlá bẹ́ẹ̀ bá wùsẹ́ tó wọnú stúdíò tí ò ní kan sára sọ́lọ̀ àwa náà ẹ bá wa dá sí i kò sí ní tó kéré kò bá jẹ́ irinṣẹ́ kìí ṣe gbogbo ẹ̀ náà ló mo ṣe máa ń sọ àwọn irinṣẹ́ mi ń bẹ ẹ pè wá á sọ̀rọ̀ irinṣẹ́ tá a bá fẹ́ kò síbi tá a wà láyé tí kò ti lè délùú Ìbàdàn àmì àwọn èèyàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó gbé wọn á fi irinṣẹ́ sọwọ́ sí wa ẹ̀rí láìpẹ́ nígbà tí brọ́dà mi kan wáyé láti Canada ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ wọn bá wa kó wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa náà lè lò tá a rò pé lè bá stúdíò yìí mu ẹ bá sọ pé òkè a fẹ́ wá sẹ́ẹ̀tì stúdíò yìí fún yín ni fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni àti láwọn ọmọ tá a fẹ́ máa tírèènì báyìí tó bá ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ gbogbo bí tàn wọ̀ sí ní parẹ́ láwọn ọmọ tá a fẹ́ máa tírèènì béèyàn bá ti lè mọ Yorùbá kọ tó sì máa kà tó bá lọ́ọ́ bá wá kẹ́ tó wá gbóyìnbó ó tó fi ránṣẹ́ ìwádìí lọ́wọ́ ni ẹ jẹ́ ká bá wa dá sí i tẹ́ bá fẹ́ pè mí ẹ pè mí sórí +2348023687432 nínú kẹ̀rọ tẹ́ fi pè á sì pé opay náà lè fẹ́ fowó sọwọ́ sí òǹkà fóònù nọ́mbà mi náà là ń lò lórí opay wa iná ní +234 ẹ yọ 0 kó opay account ní 8023687432 kò sí ní tó kéré láti fi ṣe àtìlẹyìn fún Ìtàn Yorùbá ṣé ẹ gbàgbé ìtàn Basọ̀run Ògúnmọ́lá ń bẹ o apá kejì láti ìsọdé ó sì ń lọ síbi apá 20 náà la fi ń wá àtìlẹyìn yín ẹ ṣé gan ẹja máa bá tẹ̀bọ̀. àfìgbà kan bẹ́ẹ̀ náà sì olúwo fi ìgbà kan sọ pé wọ́n má gbé eégún o owó eégún tíjọba máa fi ránṣẹ́. níbo ní dé sí. bí ṣe ń fi ti mùsùlùmí náà ránṣẹ́. bí ṣe ń fi ti kírísítẹ̀nì náà ránṣẹ́ níbi àwọn ayẹyẹ ọ̀tọ̀ kan especially ọdún wọ́n máa fi ní gbogbo southwest bí wọ́n ṣe ń fi ránṣẹ́ nù. kìí ṣe olúwo tí ń bẹ́ẹ̀ yìí Dr. Abdulrasheed Teluwan kìí ṣe òun lọ́kọ́ fi ránṣẹ́ sí pé kò lé eléégún lọ rárá o kìí ṣe òun o olúwo ọba ni nílùú Wó àmọ́ mùsùlùmí ní kò gbógun tẹ̀sí ẹnì kankan o ṣùgbọ́n ẹnu àṣẹ tó lùwò pa ni pé kò sáàyè fún orò tí ọ̀fẹ́ rí yàn tó bá fẹ́ sọ̀rọ̀ bó ṣe ń wí lọ́sẹ̀ lè náà làwa náà sì ń wí. ẹnà bíi eléégún lè rí o kó tó kólùwò tó jẹ àwa àti wọn jọ wà ń lù ní wọn sì máa ń sọdún wọn àwọn náà takò wọn rí o. torí ọ̀pọ̀ ọ̀nù eléégún táwa ti sọ di mùsùlùmí. ó sì pọ̀ ní mùsùlùmí. látara ìwà dáadáa wá sí wọn sọ àwọn ìbá wọn jà ẹ̀ẹ́dẹ̀ lérí kélégún bá bàtà àwọn náà jà ọ̀bẹ́nu eléégún tí máa pè mí tó bá ṣe fẹ́rẹ́
ọ̀nbẹ́ náà wà lóṣù bàbá mi ò ta wọn àbí àbí kó pè mí ní mufti ṣe wọ́n ń pè ní mufti ẹ̀ràn àlọ́ o yìí sì ó fowó ránṣẹ́ sí wàláhì tàlá ebi nítorí dáadáa rú èyí ò náà ta sí tàbá àkàmọ́ra láti sọ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí padà àwọn ìbá wọn jà bí ó lè ti ní pé ànígbà kélébú kó rúdù sẹ́sẹ̀ wa bẹ́ẹ̀ kọ́ lọ nà máa mú kọ́ lọ àtáàkì mọ́sálásí ìyẹn la ń go against làkùndé ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú lẹ́yìn tẹ́ ẹ bá rò bí bọ́yá wọ́n fọ̀ sí olúwo ìpè kọ jẹun olúwo fìgbà kan sọ pé mo pa eégún rẹ o àmọ́ pa òrò rẹ ó sì parẹ́ gbére anywhere tí wọ́n bá ti gbé òrò jáde ẹ jẹ́ ká wọ̀ ọ́ mọ́ òrò tí wọ́n sọ pé tí wọ́n bá gbòòrò jáde tí ọba ti disturb yẹn ibi ń ṣe tiẹ̀ ni máa ṣe tiẹ̀ àmọ́ òun ọ̀gbọ́dọ̀ rí yàn à ń ṣẹ́de ẹ̀ gbọ́dọ̀ jáde tó lù wò wí nù òun làwa náà ṣe wí ẹ wá gbọ́ mufti tèmi ò sí lábẹ́ anybody o kò sí lábẹ́ ìjọba mufti mi kò sí lábẹ́ olúwo kẹ́ ẹ gbọ́ dáadáa olúwo ló fi ọ jẹ́ mufti tèmi abẹ́ Quran àti àdìsí ànábì ló wà. mufti ilé rẹ lọ wá jẹnu tó ọba tó ti wá sí lábẹ́ olúwo ṣe ti gbọ́ ní ìsìn torí náà látòní ìlọ èyí ṣe mufti mọ́ mufti ilé rẹ lọ jẹnu tó bá ti léè sí lábẹ́ olúwo ló fi ọ́ joyè lówé láwà ní mufti ìwò fún ọ tí wọ́n pè mufti ilẹ̀ Yorùbá ńgbà náà so àwa yìí náà àsí lábẹ́ Al-Qur'ani àsí lábẹ́ Ọlọ́run ó jẹ mufti kankan ètò òsì ń ṣe èèyàn kan ń dáná bọ rẹ lọ́rùn nígbà táwọn èèyàn pè mú ni ẹ̀ tí wọ́n bá bá torí gbà tá ti gba judgement lé lórí tá a bá ní kí wọ́n gbé lọ ká lọ ní ìṣèyí pé tó ẹgbọ́n tó wí ó pera rẹ̀ ní mufti o ní ṣùgbọ́n ṣé gbé mi ìgbà mùsùlùmí tá a bá ń gbéra wá lọ kóòtù làdẹ́ńdọ̀ bíi wọ́n bẹ̀bẹ̀ náà ni wọ́n bẹ̀bẹ̀ nítorí gbogbo àfáàlẹ̀ Yorùbá ló gbàdájọ́ lé lórí tí ìdájọ́ sì ń bẹ mo ti post ẹ̀ sórí kíní mo ti gbé sórí prógámù rí tí ìdájọ́ ń bẹ lé lórí mo ti ẹ̀ ń wá nínú fóònù mi gan-an mi ò tún rí ẹ̀yin tẹ́ bá ní kíní ìdájọ́ ńlọ́wọ́ ẹ tó rí send ẹ̀ sí mi lórí WhatsApp torí gbà mo ti change fóònù méjì ẹ sì mọ̀ pé nǹkan máa ń pọ̀ lórí fóònù mo ti wá yóò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn tó rí ńkọ́ ẹ tó send ẹ̀ sí mi á tó bọ́ gbé kíní ìdájọ́ tá a gbà lé ọ lórí á tó gbé jáde. ẹnì kankan mọ́rù bọ́yá ẹnì kankan ò sì lè yọ mí mufti Quran àbádìí sì lè yọ mí mufti. ó ẹ ṣe mufti. àmíhù tààwùn ni mí. àmíhù sẹ́ni àwọn àmíhù tààwùn ní ọ lóòótọ́ àbọ̀ jiyàn ìwọ lọ lé ẹgbẹ́ rẹ ìwọ ló níjọ rẹ ó kọ tó bá kú ọ ọba àpẹẹrẹ lọ́ba tààwùn ọba àpẹẹrẹ lóòsà tààwùn ọba àpẹẹrẹ ní gáàsù tààwùn ọba àpẹẹrẹ ní chairman tààwùn ṣùgbọ́n mufti ilẹ̀ Yorùbá èyí ṣe mufti ilẹ̀ Yorùbá àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé olúwo lágbára rẹ̀ gbogbo ẹnu mo fi sọ olúwo lágbára láti fìyẹn jóyè ilẹ̀ Yorùbá ọba tó bá lè fìyẹn jóyè ilẹ̀ Yorùbá kó jáde kó wá sọ á sì sọdí fún ọ Aláàfin ò lágbára láti fìyẹn jóyè Ìjẹ̀bú-land kò lágbára láti fìyẹn jóyè Aké-land Ẹ̀gbá-land Aláké ló lè fìyẹn jóyè Ẹ̀gbá-land Àwùjalẹ̀ ló lè fìyẹn jóyè Ìjẹ̀bú-land Aláàfin Ọ̀yọ́ ló lè fìyẹn jóyè ilẹ̀ Yorùbá-land Ọ̀ọ̀ni wá lè fìyẹn jẹ ọ̀fàrọ̀ gbogbo rẹ̀ ilẹ̀ Odùduwà ìtí bàbá wọ̀ nílé fìyẹn jẹnu ilẹ̀ Odùduwà ìlà ẹ̀wọ̀n tí mo ti ń pariwo bí ọdún mẹ́rin pé àní ẹ pera yín ẹ̀yin lọ́ba ẹ gbé ìgbìmọ̀ kalẹ̀ afẹ́mọ̀ fàwọn èèyàn jóyè ilẹ̀ Yorùbá àwọn mùsùlùmí ṣe tí wọ́n bá fìyẹn jóyè ààrẹ mùsùlùmí ọ̀dà ẹjẹ́ fi ẹjẹ́ ìfẹ́ dàrú ni torí pé ìkan fẹ́ lọ fún kan ìbá fi ìbá wọn ń fi kinní jẹ wàsíìrì ilẹ̀ Yorùbá téèdé Ẹdó Delta gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yòókù tó bẹ ní South West ni wọ́n ti wá bàbá wa Mùdírù Mọ́ríkàsì àwọn náà wá tẹ́ fi yẹn jẹ wàsíìrì ilẹ̀ Yorùbá ṣèbí kan tó ń bẹ níwò tí ń pe rẹ̀ wàsíìrì ilẹ̀ Yorùbá tólúwo fi jẹ tí tó ń bẹ níwò wọ́n tó pa náà wá Ọlọ́run tí a ti lọ gbá àtinúdá àti màpẹ́ ẹ̀ pa mufti gbogbo ilẹ̀ Yorùbá ìnẹ̀mí. Oye ṣe mufti gbogbo ilẹ̀ Yorùbá. Islam ò sí lábẹ́ olúwo ní ń ṣe Islam ó ń ṣe Islam. Oye ṣe mufti gbogbo ilẹ̀ Yorùbá. Abẹ́ Islam mọ̀ wá abẹ́ Quran mọ̀ wá abẹ́ hadith mọ̀ wá ìsáyédà Quran àbádìísì òun ló lè yọ mí ní mufti. yóò fi ọ jẹ ẹbọ olóòsì lábẹ́ olúwo ní sí wọn ọkàn ń pera ẹ lóko tó ò sí nìyẹn mufti ti bo oye ṣe mufti. mo wá ọ̀dà ẹ fọkàn balẹ̀ ẹ sáà jẹ́ ká jẹ Aláàfin Ọ̀yọ́ tán ó rí tí ìfojú rẹ̀ rí lẹ́mìí àti ẹ
ó rí tí ń fojú jájá láàfin Ọ̀yọ́ tán jájá láàfin Ọ̀yọ́ tán ó ń kálukú ọmọ ayé Olúwo tí wọ́n ń wò yìí obìnrin gan ni lọ́ọ̀dù ẹ̀ lọ́yọ̀ọ́ ìyá kéré ìlò òun ọba Sẹ́yìn ọba lolúwo ọba làsẹ́yìn baálẹ̀ là ń jẹ l'Ógbómọ̀ṣọ́ abẹ́ ìyá kéré làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà lọ́yọ̀ọ́ wọn ò tún sí lábẹ́ àwọn Ọ̀yọ́mèsì tí nǹkan kan bá lé nínú wọn àwọn ni wọ́n fi àbọ̀ fún àwọn ni wọ́n ń kó sàkọ́lẹ̀ fún ṣùgbọ́n gbà tẹ́ ẹ̀ mọ̀ tán bẹ́ẹ̀ mufti sọ ti gbàgbé pààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ló ń bá sọ̀rọ̀ ìtàn já àfìtàn só òfìtàn gbẹ́tàn ró òbùnìbùnì dáná tàn sí jù dáná tàn sí gbó mufti ìtàn wúwo ju ní lọ mufti ilé rẹ tiẹ̀ tó wá ní ọlá tòní lọ yìí ṣe mufti Ìwó mọ́tò ló ti lóòsí lábẹ́ Olúwo bàbá Olúwo ṣe gbọ́ o kí ní bí mo ṣe wà yìí o Laji Abbas sí lábẹ́ Ṣèyí Mákindé tí mo sì jọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà tí n bá lọ sí ìpínlẹ̀ Kwara abẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara abẹ́ emir àmọ̀wà báwọn tí n bá lọ sí Èkó ìlú tí mo bá wà lẹ́kọ̀ọ́ nígbà mo wà ní Sọlọ abẹ́ kábíyèsí wọn Sọlọ ni mo wà abẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó mo wà mufti lòun ò sí lábẹ́ Olúwo ìsìngbèwò sẹ́ni ibẹ̀ bára yín dèrè o àníyí káyé kan ò sínú yín mọ́ àáfàá wa kan nílẹ̀ Ìbàdàn ẹnu rẹ̀ ọ̀gbá kọ́ sọrú ẹ̀ sólúbàdàn ibi tó lùwò bára ẹ̀ dénú ṣèbó ti lọ sí kinní nìsín ó ti lọ sí Ìlọrin ní ìjẹta pé kí wọ́n fòun nípa kẹrẹ Olúwo ọ̀gbọ́ràn òun fẹ́ lọ lù àbí ó polúwo ní mùnáfìkì ó pe gómìnà Adeleke ní mùnáfìkì ó padájọ́ àgbà nípínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ilẹ̀ Yorùbá ní mùnáfìkì ó pe gbogbo ọba ní mùnáfìkì ó pe gbogbo ọlọ́pàá ní mùnáfìkì ẹnìkan tí èsè mùnáfìkì ní nígbà tí wọ́n fẹ́ lóun èsè mùnáfìkì o gbogbo àwọn táwa ńlẹ̀ Yorùbá mùnáfìkì ni wá nígbà tí èèyàn kan ń bọ̀ tó ní sẹ́ẹ̀ bóun ní wèrè mẹ́fà sẹ́ẹ̀ ti mọ̀ pé òun gangan ni wèrè òun gangan lò síwín. mufti tèmi ọ̀dà wa ìkejì Islamic system ò sí lábẹ́ gómìnà kankan. ọbẹ̀ lábẹ́ gómìnà nígbà mọ́sídìí jẹ mọ́sálásí àdọ́gba ṣebí Islamic system ò sí lábẹ́ gómìnà nígbà títí jẹ mọ́sálásí àdọ́gba wọ́n wo àbí wọn ò wo títí tiwa ní Mọ́tàlá àti kọ́ ilé mọ́sálásí wa ní Mọ́tàlá àti kọ́ àti ń lo mọ́sálásí Mọ́tàlá nígbà tí ń bẹ lágbóolé wọ́n la títì bá ń bẹ̀ ni àwọn bàbá wájú yóò pé lọ́jọ́ iwájú ìjọba lè fẹ́ títì o tó bá jẹ mọ́sálásí tọ́lọ́ bá bòye láṣìírí ẹ tó kọ́ ni o títí ò sí tí ìjọba ò tí ì máa ṣe títì wò kó jẹ́ ká sọ pé kò tiẹ̀ tí ì sí títì kan nílẹ̀ Ìbàdàn ni tí mọ́sálásí Mọ́tàlá ti ń jẹ́ mọ́sálásí Mọ́tàlá títì lọ́wọ́ wà lónìí tó bá fẹ́ ṣe títì ní double lane yóò jẹ́ mọ́sálásí wa ilé dáàdì mi tó pósìtì mọ́sálásí yóò jẹ́ káwa ní láíláí mọ́sálásí ni ó ti wà kíjọba British gó tó dé ká tó máa lò tá a lè àsí lábẹ́ ìjọba ọlọ́wọ́ ọba ooo á jẹ sẹ́bọ̀ ẹ̀yà á jẹ àṣírí dèbí ìyà irú ẹ̀ẹ́dẹ̀ jókòó lẹ́yìn bẹ́ẹ̀ lajú kẹ́nìkan máa lóhùn sí lábẹ́ ìjọba tíjọba bá dìklẹ́ kọ́fì ló máa bí wa bẹ́ẹ̀ nìkan dá kọjáde mẹ́tàlá mi ò tó bẹ́ẹ̀ sọmọ tí o bá pè mẹ́tàlá bàbá mi ni kò tó bẹ́ẹ̀ kí ìjọba sọ pé ọyá o ẹnìkan kọ́ mọ́ jáde o kí n wá ní màá jáde ìjọba nù amúnimóògùn àti ìhùlà wà tí ìrọ̀sùlà wà húlìlẹ̀ hámúrì ní kú tọ́lọ̀ bá wí ńkọ́ ìbáwá la gbé sí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àtàwọn tó jẹ́ aláṣẹ ẹ̀sìn àwọn aláṣẹ yìí lọ́lọ́run pè Ọlọ́run fi tànẹ́bì ilẹ̀ ó fi tòun lẹ̀ ó wá láwọn aláṣẹ wa ibi ọ̀tọ̀ ní ta bá mọ̀ pé àwọn fẹ́ gbógun ti Islam o wọ́n fẹ́ gbógun ọ̀tọ̀ lẹ́yìn wọn ò gbógun ti Islam wọ́n ń ṣe òfin tó ṣe pé òfin tí wọ́n bá ṣe wọ́n ṣe lórí gbogbo ẹlẹ́sìn ni nígbà wọ́n pariwo nípínlẹ̀ Èkó ní ìsìn gbogbo chọ́ọ̀chì ariwo yín pọ̀ mọ́sálásí ariwo yín pọ̀ ó ṣe lọ sí ìpínlẹ̀ Èkó sọ pé wọn ò sí lábẹ́ ìjọba ẹ̀ ó sì jókòó wọ lókà ó jókòó nílé ọmọ sọ́tọ̀ ọmọ nípa kínní ìjọba ẹ̀sìn gbogbo mùsùlùmí abẹ́ gómìnà ló wà ó láláṣẹ ló ní chief security ìlú tó bá kàwé lọ bá lọ́yẹ̀ kí wọ́n ṣàlàyé fún ọ tó bá lọ bá lọ́yẹ̀ kí wọ́n ṣàlàyé fún ọ. bí o bá tí wọ́n bá fẹ́ ṣe Islam kan wá sí àmọ́ wọn lè fi Islam sábẹ́ wọn lọ́jọ́ kan náà lọ máa fún wa ní respect wa pé àwọn free wa o
ẹ wá lọ rè mọ̀ dáadáa wípé àwa tẹ́ ẹ rí ibikíbi níta àwọn wí àtún rìpíìtì ẹ̀ ibikíbi tí wọ́n bá ti fẹ́ jọba tí mùsùlùmí bá ti fẹ́ jọba pé wá á fún ọ ní lọ́ọ̀yà ọ̀fẹ́. Ìwọ ló lè sọ yún òfin lọ́kọ̀ ọjà tá a bá fẹ́ jọba nìbàdàn kí lọ́kọ̀ pẹ̀lú ọ̀rọ̀ onílù ọ̀kẹ́kẹ́ àbùkù ní ibi ìwọ lẹ́tí lè ṣe yún. Orí ìtẹ́ ọba ìlànà ń bẹ tí wọ́n ti ń tẹ̀lé bá a ṣe ń fọba jẹ nílẹ̀ Yorùbá. Ẹni tí ò ní sọ̀rọ̀ olóró kò ní fọmọ ọlọ́mọ. Mùsùlùmí lèmi ní ìsìngbà wọn fẹ́ fi mí joyè Ààrẹ òpìtàn. Ọdún bíi 2 sí 3 mo ti ń kọ́ tí mo ní mi ò jẹ. Oyè ẹlòmíì gbé 10 million lọ bá Olúbàdàn pé òun fẹ́ joyè tó Olúbàdàn ò fún. Kí ni mo sì ń sá fún? Mùsùlùmí ni mí tó bá lè gbé mi kọlu ẹ̀sìn. Ilé àáfàá mẹ́ta àlàdé nílé wa. Ilé ọmọ ọba tẹ̀tún nílé wa. Olúbàdàn àkọ́kọ́ tọ́kọ́ kọ ìwé ìtàn Ìbàdàn ẹbí ni wá torí páwọn di Christian ilé ó jẹ́ ká separate láti pilẹ̀. Táwọn bàbá wa fi wá sí Òkè Adú. Ìní ń jẹ́ pé wọ́n fi gbàgbó gba àwọn tó rí ẹ̀sìn tẹ́ ń ráyé sá ni wọ́n wá kóra wọn jọ sókè Adú. Àmọ́ ìyẹn ò sọ pé ká tẹ bí wa nù. Tẹ́ ẹ bá gbọ́ oríkì Akínyẹlé Olúbàdàn Akínyẹlé oríkì kan náà ọlọ́yẹ kan náà jọ ni wá ọ̀rọ̀ sì pọ̀. Èmi sì bá àwọn àgbàlagbà tí wọ́n mọ yàrá bí táwọn bàbá wa Muhammadu Laji ti kú òǹbẹ̀ rọ́ọ̀ lápá fúnra wa. Ìsìláàmù táwa gbà ó ń ṣàlàyé gbogbo nǹkan fún wa lẹ́rú bá ń ba èmi náà bá ní rárá o tí èèyàn bá fẹ́ jẹ oyè ìlú kìí ṣe pé wọ́n ẹsẹ̀ mú yẹn bọ́ kọ̀rọ̀ kan àbí lédì kan àbí ìpẹ̀bí kan àṣẹ Olúbàdàn la nílò. Iná ní ìdọ̀bálẹ̀ tẹ́lẹ̀ tí mo gbé fọ́tò jáde ó dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó fara gbolẹ̀ níwájú Olúbàdàn lẹ́ẹ̀mẹ́ta yìí pé mo mọ rírì tẹ́ fún mi mo fara gbolẹ̀ fóyè yìí ni. Lẹ́yìn ìgbà náà wọ́n kó èsì fìlà gbogbo ilẹ̀ rí fọ́tò ńgbà mi ò dé fìlà ńbẹ̀ tí mo sọ pé fine boy malato. Wọ́n kó lẹ̀kẹ̀ sí mi lọ́wọ́ wọ́n kó sí mi lọ́rùn wọ́n wàá fi ewé oyè wọ́n fi lé mi lórí wọ́n wàá ẹsẹ̀ wàá dé fìlà gbogbo ẹ̀ lárí bá a ṣe ṣe. Nígbà wọn ṣàlàyé fún mi ṣéyìn òní àṣàlẹ̀ tí ò sì disturb ẹlẹ́sìnkẹ́sì kan Barrister Situ former minister ìsìláàmù ìwọlọmọ kéwù jùlọ ìwọlọ kàwé jùlọ Barrister ni ọwọ́ àjòyè láàfin bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn èmi wà mẹ́jọ náà lọ́hùn ọmọ ìlú sáyẹ́ǹsì ni ọwọ́ àjòyè láàfin bàbá sì kó àwọn ìyàwó wọn ẹlẹ́hà méjèèjì wá sẹ́lẹ̀hà méjì wọn kó wájọ́ náà èmi wà ń bẹ̀ èèmọ̀ bóyá 3 nàbí àmọ́ mo rí 2 tó dá mi lójú. Mínísítà ni lọ́ọ̀yà ni àáfàá ni ọmọ ìlú Ìṣẹ́yìn ni Ìṣẹ́yìn sì ni ìsìláàmù Ìṣẹ́yìn dúnlẹ̀ tẹ́yẹ̀ bá dé Ìwó tó bá dé Ìṣẹ́yìn ẹ bèè lọ́wọ́ àwọn èèyàn gbà Ìṣẹ́yìn ìsìláàmù Ìṣẹ́yìn yìí ó dúnlẹ̀ àwọn mọ́sálásí ìgbàlódé ṣèbí lolúwo fẹ́ ṣeun tẹ́fẹ́ tó mọ́sálásí kọ́ táwọn ọ̀tá lọ síwájú tí lọ ń kó bó sáwọn kan nú olúwo fẹ́ gbalẹ̀ ìmọ̀lẹ̀ tó lúwo ń gbà ìmọ̀lẹ̀ tó lúwo ń gbà olúwo èso lò sí. Ẹni ọkọ̀ gbọ́dọ̀ sí tuntun fún ọ mùsùlùmí àwọn àfa àwọn lè ṣàdúrà fún ọ kẹjọ ka Qur'an dá gbogbo oyún lápá ẹni kẹsẹ ńlẹ̀ Yorùbá àmọ́ láti òní lọ tágbára rẹ bá ká tẹnìkan bá fẹ́ dọ̀là mú bí alẹ́ rí ìjọba lẹ́ni state ọ̀fọ́ọ̀sì ẹnìkan kí wọ́n ṣe tuntun fún kó tó jọba o. mọ gbọ́ nǹkan jẹ́ ìjọba ọ̀fọ́ọ̀sì ẹnìkan wọn láwọn afọbajẹ sẹ́ni báyìí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ó mọ̀ sọ̀rọ̀ òdẹ̀ nílò làákàyè sọ̀rọ̀ tó bá ń sọ àwọn afọbajẹ ń bẹ ètò ìlànà tí wọ́n fi ń jọba nílùú kọ̀ọ̀kan ń bẹ ètò ìlànà gbogbo àwọn ìdílé tó ti ń jẹ Aláàfin Ọ̀yọ́ gbogbo àwọn Aláàfin Ọ̀yọ́ tó ti ń jẹ látàrí Aláàfin Àtìbà lọ́yọ̀ọ́ tòní tá a wà yìí mùsùlùmí gbogbo wọn kẹ́nìkan wá lóhùn ní í ṣe nígbà tó bá tẹ̀ ti dáàfin ó ti ní gbogbo ilé òsànú rẹ̀ ìwọ ló ò ní í débẹ̀ nígbà Adéníran Adéyẹmí bàbá tó bí bàbá wa tó lọ yìí jẹ́ tó fẹ́ gbèrò wọ́n bá fà á ó di wàhálà wọ́n yọ lọ́láàfin mọ́wulẹ̀ débẹ̀ ni epo ò ní í ṣe gbogbo ètò tán ní kó o ṣe ò ní í ṣètùtù tán ní kó o ṣe nígbà táwọn bàbá wa ní pẹ̀tò àwọn ọ̀bá yín ṣe àwọn bàbá wa kwá sí mọ́ta àlà àbá wọn dúdú wípé a fẹ́ jẹ ọba àgbẹ̀ lónìí ó yẹ ọba àbàdàn ti ẹ̀ rọrùn
òun kálukú wọ́n ń sún ni gbogbo ilé kọ̀ọ̀kan ní mọ́gàjì. Nígbà mo sì fẹ́ joyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, àwọn kan ní ìyẹn sọ fún bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn pé kí wọ́n fún mi ní mọ́gàjì. Mo ní rárá, lórí iṣẹ́ mi èmi náà tó dákun mo tó fi ògo kún ògo tí mo bá mọ̀ta lànà lórí iṣẹ́ mi tẹ́ fẹ́ fún mi lóyè lé lórí náà ni èmi ni mo fojú wí ní ilé, èmi náà fìtàn balẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ mi nù báwọn bàbá wa àkọ́kọ́ náà ṣe fìtàn balẹ̀ lọ́dọ̀ wọn. kò sínú ìlànà òfin ìjọba ó ju òfin ààfin lọ, abẹ́ ìjọba ni ààfin wà. àárín ńlá ìjẹ́ pé. lẹ́ni pé mufti ìmọ̀ ẹ̀ kéré gan ṣe bó onímọ̀gbọ̀n ò sí lábẹ́ ìjọba kan ni onímọ̀gbọ̀n ò sí lábẹ́ ìjọba kan ṣe rí i pé yóò máa lọ wájú yóò máa lọ ẹ̀yìn ìyí tí wọ́n fi ń dá wàhálà alẹ́ dé torí pé bọ́rọ̀ bá ṣe rí lára wọn wọ́n sàfẹ́ káyé ó gba tiẹ̀ ọ̀fẹ́ gba tẹlòmíì ìnìṣòro tá à ń ní. Mùsùlùmí lèmi ṣùgbọ́n èèyàn wá sọ pé kí n fẹ̀tọ́ ọmọnìyàn dùn wọ́n ìdẹ́mi náà fi gbà tí fi máa bá àwọn olóòṣàjà ilé òṣàjẹ́ kọ́ sí Dubai wọ́n lọ wò ní Emirates wọ́n lọ wò chọ́ọ̀chì tí wọ́n kọ́ bẹ̀ wọ́n tẹ́ bá ti wó ní òṣàjẹ́ kọ́ sí Emirates ẹ̀rí iwájú rìdíìmù nílọ dúró sí tí mo pariwo Adébóyè ní pé bàbá gan ní bàbá o Adébóyè jáde o kó kóra rẹ kó bí o Adébóyè jáde o ṣùgbọ́n tó tún lè mú wọn tí ń gbówó lẹ̀ wọ́n tó ti fẹ́ bẹ̀rẹ̀ chọ́ọ̀chì míì tẹ́ fẹ́ kọ́ sí Emirates báyìí ní Dubai wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ míì báyìí owó ńlá wọn dẹ̀ gbélé tẹ́ fẹ́ fi kọ́ ẹ̀rì gbogbo owó tẹ́ ń fẹ́ yín tẹ́ ẹ̀ náà nàkúnà tẹ́ fi kó bèjọ tẹ́ fi kó mọ́tò jọ tí wọ́n fún yín mọ́ chọ́ọ̀chì wọn fi bá wọn kọ́ wọ́n rí pé kí láǹfààní orógbó ti yín inú ní ìsìn orí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn chọ́ọ̀chì wọn ná lé lórí torí wọ́n mọ̀ pé àwọn rí nǹkan gbà lọ́dọ̀ àwọn Christian ní Europe technology ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ China Japan India wọ́n mọ̀ pé àwọn rí nǹkan gbà bẹ́ẹ̀ technology ní bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí empty-headed ní àfi gbábílà ńlá sírí àpò gbábílà ńlá ní tí òjò wọn náwó fún yín mọ́nù ẹ gbowó jọ kò sí technology kan tẹ́ fi develop èyí tẹ́ fi develop ní ìbọn táwọn Boko Haram ń dà lóru ẹ mọ àwọn kẹ́ ẹ sagbolo kẹ́ ẹ sa gbogbo ẹjọ́ kẹ́ ẹ fi ṣe bọ́ǹbù ọ̀tàn tẹ́ ẹ mọ̀ ní. ọdì ní tó bá jẹ́ mùsùlùmí kápẹ́lẹ́bọ ni ẹlẹ́bọ lè bọ́ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ rẹ̀ kọ́nà máa ṣe tutù fóun ẹlẹ́bọ tó fẹ́ jọba kírísítẹ̀n lè bọ́ sábẹ́. ṣé òfin tí ń bẹ lórí nínú orílẹ̀-èdè Nàìjíríà ní pé tá a bá ti pè kan ní constitution so òfin tí ń bẹ ó yàtọ̀ síra wọn ọ̀ ń sọ ti ẹni ìwọ kò sí ní tó kàn jókòó jẹ àdìmọ̀ ṣe wá sí bá ṣe wà àlìjẹ́nà wò wá lọ àlìjẹ́nà tẹ̀ ń ròyìn ó wù wá lọ ìní ẹ máa ṣe fún wa sọ fún wa bá ṣe kírun bá ṣe ṣàlùwàlá ọlọ́yin àlùwàlá àwọn èèyàn ọ̀mọ́ súnà wọn ọ̀mọ́ mustahabu wọn ọ̀mọ́ adéníṣà fẹ́ ṣàlùwàlá mo wá gbàgbé ìfomi ìyọ ẹnu tí mo fi ṣàlùwàlá tán mo bọ́ ojú mo bọ́ ọwọ́ mo parí mo fọ ẹsẹ̀ káwá sọ pé bóyá imú ni mo wá gbàgbé ní o àbí etí ni ẹlòmíì ò sì màlúwà lọ́run ṣe ọ̀tọ̀ ni wọ́n máa ń pa etí kò sí tírà tó sọ ọ̀tọ̀ ni wọ́n máa ń pa etí gbogbo tá a ní kẹ́ mọ́ ṣàlàyé fáwọn èèyàn nu tẹ́yìn bá ti ń pa orí lọ sẹ́yìn tó wá dá padà síwájú ọwọ́ náà ni ó fi wá ṣe inú etí rẹ̀ tó dára orí lọ́wà ọwọ́ náà ni bá a ṣe bá nu tí à ń síbẹ̀ la ṣe ń ṣe lónìí ọ̀tọ̀kọ́ láàfọ̀mí pa etí àtò ẹsẹ̀ fomi mi ò sọwọ́ pa etí gbogbo ilé ẹ̀kẹ́ ẹ̀ ṣàlàyé pé Ààrẹ Laji Abbas sọ o àbọ̀yárọ́ ni o ẹ̀jẹ̀ á ṣàlàyé o ápèmọ̀ rọ́ǹgì ní ìṣẹ́ ẹ̀rì ó tú ta ẹlòmíì ò sì ní ṣèwádìí tó fi bẹ́ àmọ́ tó bá bẹ́ jáde lórí èèyàn ọ̀bẹ wọlé padà ọwọ́ tó fi pa orí ò ní fomi mi tó bá ti parí lọ sẹ́yìn tó dá padà síwájú ọwọ́ náà ló mú lọ bí etí rẹ̀ ló fi re etí mọ́ gbogbo inú pàlàpolo etí ló fi re. Umam Maliki wọ́n fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sí àfọ̀ àárín ẹ̀kẹ́ ẹsẹ̀ àfi omi fọ̀ àbá ní fomi fọ̀ ọkọ̀ gbé ìdájọ́ kalẹ̀ nígbà ọmọ kí òkèrè àwọn gbọ́ lẹ́nu àdìsí báyìí ó dé àpapà tó sọ. àwọn pásítọ̀ kọ́ ni wọ́n ṣe ètùtù táwọn náà fóun ìyẹn ni pé àdúrà àbáwá mùsùlùmí abẹ́ Al-Qur'an la wà ẹ má ṣe ètùtù kankan má nílànà ẹbọ kẹtù ìjọba àpèpè ní o bẹ́ẹ̀ bá gbọ́ kọ́tẹ̀lì ṣẹ̀gbọ́n kan sẹ́yìn ó láti mọ̀ pé tó ń lè sọ ó lè kóbó àpèpè ní o pé ìmọ̀ràn ní o àpáláṣẹ o torí ẹgbẹ́ mi ń wò yìí
tó wà lẹ́gbẹ̀ẹ́ mi Adémọ́lá Adélékè bàbá onífìlà bíi tèmi tó dé fìlà àlárì yìí òní gómìnà kìí solúwù kìí ṣèwọ mufti lè wà tọ́lọ́run ìtawàwí nù àwa ó sì á sì dìde báyìí nílùú wò ó sọ́ba kankan tí ó jẹ tọ́ba ti lè jẹ́ mùsùlùmí àdìjọ́ ó ṣe tutù kankan ló fi ìjọba tó bẹ́ẹ̀ kò sí tẹ́nì kankan ó ṣe ọba tí ó sì máa jẹ nílá síbẹ̀ mi ìjìyàn o tí gbogbo ìlú àti gbogbo àwọn afọbajẹ bá fọwọ́ sí kò sí rọ́ńbẹ́ o ìdálù níṣèlú báyìí là ń ṣe ń lé wa èèwọ̀ bùnmí ni ìlànà kan bẹ tá à ń lò nìbàdàn kó tó di pé sáà parí ó nílànà tá à ń lò ní ìlàrò ọdún mẹ́ta mẹ́ta láláàfin máa ń yan olú fún wọn ní ìlàrò ọdún mẹ́ta mẹ́ta àwọn ìlànà ń bẹ àwọn ètò ń bẹ bá a ṣe máa ń jọba ìlú kọ̀ọ̀kan ẹ̀ẹ́dì táwọn èèyàn bá sọ wọ́n ní ọba yìí sí orí ilẹ̀ múlẹ̀ ọba wo ni èsì rí ilẹ̀ àwa mọ àwọn ọba tí wọn ò lè sí rí ilẹ̀ a sì mọ àwọn ọba tó ṣe pọ̀ bá àṣẹ̀ǹbáyé tó ju àwọn ọba yìí gan tẹ́ ń lọ ọlọ́wọ́ àrèrè lè sí rí ilẹ̀ ọba ọ̀wọ́ a máa sí rí ilẹ̀ ọba àṣẹ̀ǹbáyé sì ni tó ju ọ̀pọ̀ tá a bá ń ka àwọn ọba tí wọ́n jọ jẹ́gbẹ́ nínú 1 to 10 ló wà nínú 1 to 10 ńlọlọ́wọ́ wà ó sì lè sí rí ilẹ̀ èyí mọ̀ dáàpọ̀ àwọn yọ ọmọ ọba tó lè sí rí ilẹ̀ fún yín ìlànà ló ń kálukú nù ṣùgbọ́n torí pé ẹ̀mọ̀ tàwọn ọmọ sọ̀tà ẹ́mbásì lọ́lọ́wọ́ ò lè sí rí ilẹ̀ kó jáde wá èmi ọ̀ wá sọ fún ọ àti fídíò àti fọ́tò ọlọ́wọ̀ ní fi hàn kódà ọlọ́wọ̀ máa ń dirun sọmọ Ṣàngó lọ́lọ́wọ̀ tó náà fi ń dirun tí bá ń sọdún irun dídì kìí ṣe pọ́dọ̀ oníṣàngó nìkan àwọn lágbáwá tí ń dirun ń bẹ àwọn China tí ń dirun ń bẹ àṣà john tó ti pẹ́ ni Alhaji Abbas jẹ́ ìfibẹ̀ lẹ̀ mú bọ̀. ẹ má gbàgbé wọn sọ pé Ìwó láwà ni wọ́n fi jẹ ọba rẹ̀ láwà ni. mo ò fi láwà níjọba Ìwó àlọ́lẹ̀ yóò mo ò fi láwà níjọba Ìwó mo ò fi láwà níjọba Ìwó adé ni wọ́n fi ń jọba Ìwó tí ẹ bá ti mú ọmọ ọba tán tí ẹ ti fọwọ́ sí i àkúgbò páwọn àáfàá ti dominate Ìwó àwọn ni wọ́n ń wé láwà ní fún yín pé torí kí lọ́dẹ̀ fàtẹ́ fi ń wé láwà nígbà tó ọmọ tán ó sàfẹ́ kí n mọ ọkọ yín tán èmi ò sì fẹ́ sọ torí tọ́jà bá fẹ́ pàdé mi àbúrò làwọn èèyàn ó sì kẹ́kọ̀ọ́ ẹ ṣe. Olúwo tó kọ́kọ́ gba Islam aláwùsá ìjẹ́ ìmọ̀ọ́múra bí àwọn haúsá rẹ̀ kò dáwọn èèyàn ọmọ wọn ò sọ pé ó ní Fúlàní o torí Fúlàní kọ́ ló mú Islam wá wò òun wá ń jẹ́ mùsùlùmí òun náà lọ́kọ́kọ́ kọ́ mọ́sálásí Jímọ̀ mọ́sálásí tí ń bẹ wájú ààfin Ìwó ohun tó lùwọ́ fẹ́ tó ṣe tẹ́yìn ará Ìwó bẹ̀rẹ̀ rìkí sí yín mójútó yùn òun ló wá fi ìpìlẹ̀ mọ́sálásí àkọ́kọ́ lélẹ̀ òun náà ló sì tulẹ̀ ilẹ̀ ọba Ìwó náà níbi tó kọ́ yídì Ìwó sí tí ń bẹ lẹ́yìn odi ìlú Ìwó ńgbà náà tẹ́ ẹ bá débẹ̀ yídì ọba Ìwó ni kì í ṣe yídì ìlú Ìwó yídì ọba Ìwó mọ́sálásí Jímọ̀ Olúwo náà ni bẹ́ẹ̀ ṣe fi lélẹ̀ ni òun wá ń jẹ́ mùsùlùmí àmọ́ ńgbà tó ń lọ tán Olúwo tó jẹ tẹ̀lé anídẹlẹ́sẹ̀ olóòṣà ló ń tààràtàrà òun èyí ṣe mùsùlùmí ìwá ni àlí okùnmádé àlí balógun Ìwó ló fi wá òun sì jẹ́ ọmọ obìnrin nídìí ọba ọmọ Ògbómọ̀ṣọ́ ní bàbá rẹ̀ ọmọ obìnrin ló jẹ́ níwò òun sì jẹ́ ọmọ ẹ̀ṣọ́ jagunjagun ní ó ń bọ̀ pẹ̀lú àwọn ọlá rẹ̀ ó kó ogun wọn dúró níwò ó ní jẹ́ balógun àkọ́kọ́ ó sì ti ń jẹ́ ìmáàmù ká tó wá yẹn ní balógun ní ọdún 1838 balógun rẹ̀ náà sì ń bẹ lábẹ́ balógun Ìbàdàn Ọ̀dẹ́rìn lọ ni balógun rẹ̀ ń bẹ lábẹ́ ló jẹ́ pé gbogbo ogun tí Ìbàdàn ọba lọ wọ́n ń bá wọn lọ ìgbà tó ń wá jẹ́ wọ́n wé láwàní fóun gẹ́gẹ́ bí Amirul Muminin nígbà tí Olúwo anídẹlẹ́sẹ̀ lọ ìwà lẹ́yìn ìgbàun èyí mo máa sọ fẹ́yìn tẹ́ ń bu ọdún rẹpẹtẹ fún kí lorúkọ ẹ̀ fún Olúwo Lámúye pé kìí ṣe ọdún tó lò láyé lórí ìtẹ́lẹ̀ ń bù gbogbo ọdún tó lò pátápátá ni mo ń bọ̀ mo fẹ́ wọ ọdún tí Olúwo Lámúye lò ń bọ̀ mo fẹ́ tó gbogbo ẹ̀ mo ti ṣiṣẹ́ lé lórí ẹ̀ iṣẹ́ odidi oṣù 6 mo ṣe yàtọ̀ sí ìtàn tí mo mọ̀ Olúwo Lámúye mo fẹ́ wò lẹ́yìn ọba Ògún Mákindé Anídẹ
àpèjá rẹ̀ ní anídẹlẹ́sẹ̀ wọ́n máa ń ṣe kíní irin bíi idẹ báyìí wọ́n máa ń fi sẹ́sẹ̀ àwọn ọlọ́sùn máa ń lò ó. Lẹ́yìn ẹ̀ wá ni Olúwo Lámúyé jẹ. Olúwo Lámúyé jẹ ní ọdún 1858 ọdún 1858 ló jẹ kó tó wá wọ àjà ní ọdún 1906 ṣùgbọ́n táwọn wá ń bù ní pé wọ́n lọ́dún 1766 ló jẹ ọdún 1766 ní ló jẹ sóun ló fi Àlí jẹ Balógun Ìwó kejì Àlí jẹ Balógun Ìwó ní ọdún 1838 ọdún 1838 ló jẹ ṣùgbọ́n mi ẹ̀gùn lórí àpèrè lóòótọ́ ni ṣùgbọ́n kò ṣe pé bó ṣe gùn tó ní ẹ wá lọ gbé sí pé ó jẹ ní ọdún 1766 ó wá kú ní 1906 ó lo ọdún mélòó ló lò lórí àpèrè ó lo 160 years kọ́ ló lò lórí àpèrè ẹ̀ ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn lóòótọ́ ni Lámúyé dàgbà ó dàgbà lóòótọ́ ni ṣùgbọ́n ọdún 1858 ló jẹ nígbà tó wọ́n wá jẹ Ìwó ti wà lábẹ́ Ìbàdàn Ìwó ti wà lábẹ́ Ìbàdàn Anídẹlẹ́sẹ̀ wá lọ nígbà tí ọba Anídẹlẹ́sẹ̀ lọ ìyún Ògún Mákindé wọ́n wá fẹ́ fi Lámúyé jẹ ọmọ ọba sì lòun àwọn ó sì gba ìsìláàmù ìdẹ́ wá wé láwàní fún àwọn àáfàá tó ṣe àtìlẹ́yìn fún wọ́n wé láwàní fún nígbà tá a sì ń wí náà ní àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pọ̀ ń wò wọ́n tó pọ̀ ṣùgbọ́n wọ́n ti wá ń wà wọ́n ti jọ ń fi igagbága Ìwó kọ́ sí ní Lámúyé ní Àlí Balógun ti gba ìsìláàmù Tóyè jẹ Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ rẹ̀ ojú aburú má kú mùsùlùmí ni kẹba lè mọ̀ pé ìjẹ́ ìsìláàmù rẹ̀ ń bẹ ń lé bàbá rẹ̀ ní Àlí Balógun tí ń ṣe bàbá ńlá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tòní ìní wọ́n wá wé láwà ní wọ́n wá ṣàdúrà fún wọ́n ń wé láwà ní wọ́n ń ṣàdúrà ní ṣùgbọ́n wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe káwọn sọ pé tọ́tọ́lùwò wá fẹ́ gbadé o láwà ní ọ̀wà wé gbadé kò ṣẹlẹ̀ rí fọ́tò ìgbàtólúwo fídíò ìgbàtólúwo àbùrọ̀sídìí Adéwálé Àkànbí tí ń bẹ lórí àpèrè jẹ́mọ̀ ń bẹ̀ á ti ṣe lọ́dọ̀ àwọn àfáà ní tó bá jẹ́ nǹkan ìlú ọ̀tọ̀ ìgbàgbé Olúwo kan bá ti fẹ́ jẹ lóòótọ́ ni nígbà tí bàbá wa Abímbọ́lá ṣe Samuel Abímbọ́lá tó jẹ́ kírísítẹ́nì nígbà tó náà gbà á dé àwọn àáfàá ṣe àtìlẹ́yìn fún wọn wé láwàní fún pé ó kàwé mínísítà without portfolio dẹ̀la fún ó kàwé púpọ̀ iná ẹsẹ̀ wá fún òun náà ní pé kó wé láwàní wọ́n ṣàdúrà fún kò torí ẹ̀ gba ìsìláàmù ó kú sínú ẹ̀sìn christianity rẹ̀ ni tọmọba kan bá dìde ń wò ní ìsìnkú bá lóun fẹ́ jẹ́ tó bá ṣe pé kírísítẹ́nì ni agbára ẹnìkan kan ká tí ìlú bá ti fọwọ́ sí ṣàgbára ẹni tó ká bàkà sọ fẹ́ a máa wá gbé yẹn lé pé dandan o àwẹ̀ láwà ní irọ́ kò rí bẹ́ẹ̀. ẹ máa ń bí yín ló kò ṣeé yọ kó láwàní náà wọ́n máa fi jẹ́ lọ. láwàní wo ló fi ń jẹ́ lọ. òye yìí so ọ̀rọ̀ lórí Olúwo kò kì í ṣe Quran kì í ṣe sadis ó lè sọ̀rọ̀ kọ́tọ́ ó sì lè sọ̀rọ̀ kọ́mọ́tọ̀ ètí ọ̀bà tọ́ àfọ̀mọ́ra rẹ̀ èké Olúwo èyí kọ́tọ́ àmọ́ ètò Olúwo sọ lọ yìí táwa àjọ sọ láàrin ara wa ni pé wọn ò míì nípínlẹ̀ bọ́ làwọn o ìṣẹ̀ṣe nítumọ̀ Olúwo lọ́dọ̀ Olúwo àbí ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Olúwo gbogbo àlámọ́ wọn náà ní ẹ̀sìn tí ọ̀pọ̀ òrìṣà yìí ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run ọba àlékè ọlá ẹ̀yọ kan eégún níwò sí rèé láti jẹ́ Olúwo tí ń gbé tó ti jẹ ọba ni a ti ń gbé eégún. ó tó jẹ ọba tiẹ̀ láyé àwọn ọba tó ṣáájú ẹ̀ lọ́mọ ń gbé eégún. bá a sọ fún yín. àmọ́ Olúwo kì í ṣe léégún. àmọ́. kò sì fìgbà kan pa eégún ẹ̀. èmi Ààrẹ òpìtàn náà yé ṣe léégún tí mò ń sọ pé kí nǹkan bá lè dáa ẹ fún kálukú lẹ̀ kó ṣe tiẹ̀ ní pé eégún ò ní jó láàfin tẹ̀ ń sọ àlẹ́ eégún ò jó láàfin tí ó tó dára. síkìnì ló wọn fẹ́ rí tó bá jẹ́ pé oòrùn yẹn kò ní yóò máa ṣiṣẹ́ ní fáwọn èèyàn yóò máa dí ẹ̀tọ́ àwọn èèyàn yóò máa dí lọ́wọ́ ẹ wá gbọ́dọ̀ àdàkọ kílíà àwa ń ṣe Islam tí a ní kò sí lábẹ́ anybody. gómìnà
Oní máa yan olúwo gómìnà ní máa yan olúwo bí ṣe máa yan báwọn gómìnà yòókù náà sì máa yan àwọn ọba àlú yòókù náà. Lẹ́yìn Ìbàdàn nìkan lẹ́yìn Ìbàdàn nìkan Ìbàdàn àwa ń tò ní gómìnà gan ti mẹ́tọ́ kàn ṣùgbọ́n síbẹ̀ náà gómìnà ọgbọ ìjọba ìbílẹ̀ alága ìjọba ìbílẹ̀ ni ọwọ́ akọ lẹ́tà bí ẹ ṣe kọ́ sí bàbá Olúbàdàn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé tó àti gbọ́ pé orí àpèrè ti sílẹ̀ o gẹ́gẹ́ bí ìlànà ẹ̀yin ni ọba kan ẹ jẹ́ ká mọ̀ ṣe é ṣetán láti jẹ ọba bó ṣe mí lẹ́nu èyí ṣetán kódà bẹ́ẹ̀ ló yá lónìí ọ̀yá. Gómìnà wa lágbára tí gómìnà bá ti pàṣẹ fún local government chairman àbí gómìnà bá ti gbé ìgbìmọ̀ dìde agbára gómìnà bí tó dùn lágbára nípínlẹ̀ Ọ̀yọ́ nù gbogbo olùpátá bí àwọn afọbajẹ bí fábámọ́ba àbáwọn afọbajẹ mọ́ba ni àbí ìdílé mọ́ba ni aláṣẹ tó ga jù ní gómìnà àṣẹ tí ẹ mọ̀ bẹ́ẹ̀ gómìnà tí Olúwo ò lè yájú sí ìwọ náà mọ̀ yájú sí o Adeleke mọ̀ yájú sí brọ́dà mi Adeleke sọ ma pé ọ̀rọ̀ òṣèlú ti lọ ọ̀rọ̀ ìlú là ń sọ báyìí. Enlightenment lásán là ń ṣe fáwọn èèyàn ìjọba òun ló lọ́ba ìjọba sì lè yọ ọba. ok wọ́n lè yọ Olúwo lẹ̀. àmọ́ ìjọba kíjọba tó. ẹ wá já gbọ́ ìjọba lè yọ ọba ìdí a jẹ́ pé àpárọ́nù ìdínú tí bàbá mi Olúwo fi wá mọ̀ ń bọ̀ bàbá mi Olúwo fi wá jáde sọ̀rọ̀ nígbà ẹgbọ́n tí mufti wí pé ìjọba lè yọ ọba ẹ̀já gbọ́rọ̀ lẹ́nu Olúwo ń gbà yẹn. a kú ọdún a kú ìyèdún ọdún egúngún tí à ń ṣe lénìí ní. ẹgbẹ́ ẹ̀ ní eégún ti jó láàfin. àdẹ̀kù ọdún náà káàkiri gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrì àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún láàmú ṣe láyé. Oníṣẹ̀ṣe ni àwa. ṣe ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n tó Olúwo wí nígbà mo sọ pé ìjọba gómìnà lè yọ ọba Olúwo yá oníṣẹ̀ṣe ni àwa ẹ má yọ mí oníṣẹ̀ṣe ni mí ìyájú sí ìjọba oníṣẹ̀ṣe ni mí mufti gbogbo sí gbogbo tí ń lọ kò sí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ tí ò ní túmọ̀. adẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe. adẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe dáadáa. nǹkan tí adẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ máa lọ ní àlàáfíà. ẹlẹ́rìí kí la tó ń wá kì í sí ẹlẹ́rìí kí là ń wá kì í sí. torí náà Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìbílẹ̀ àṣà ìbílẹ̀ ìṣe ìbílẹ̀ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ Christianity kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a bá rí tí a mọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tá a bá rí ni a ṣèwádìí ni ilé yunifásitì Ifá ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ń kó àwọn èèyàn wá láti káàkiri àgbáyé wá kọ́ Ifá ní Nàìjíríà wọ́n ń kọ́ wá kẹ́kọ̀ọ́ àtàṣà wa ní UI ìran wa ń lo òkè lẹ́yìn kan wá ní káàdì ìran lárúbáwá àwa tí wọ́n wá ń bá wá ṣe bólúwo ló múra yìí ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá ẹ múra bólúwo ti múra ní dandan ni ká ẹ gbé chain sọ́rùn ní dandan ni ká ẹ lo òka ẹ wọ aṣọ ìbílẹ̀ wa tẹ́ ẹ bá fẹ́ wé láwàní yẹn ẹ wé lórí aṣọ ìbílẹ̀ wa báwọn bàbá wa ṣe ń ṣe àṣà tiwa nu ẹ má gbàṣà alásàmọ́ ti yín àṣà wa ni ẹja lò bàbá dé gbogbo báǹkì wa nínú àwa tó ti gbélé olóoru náà ní gbọ́ ọwọ́ kóòtù wọ́n tún ẹ̀sẹ̀ wá tó ń ta AC fún iná ni ẹja jọ ilẹ̀ Yorùbá dọwọ́ wa ká sì tọnọrétì ara wa mọ́ fi ẹ̀sìn mi tayín kí n má bàa fẹ̀sìn rẹ tayín mọ́ bu ọba mi kí n má bàa bu ọba rẹ mọ́ búlù mi kí n má bàa búlù rẹ mọ́ fẹnu àbùkù kan lẹ Yorùbá kí n má bàa fẹnu àbùkù kan wọn bàbá rẹ tá a bá jọ gbégbé ayé àlàáfíà àráyé wa lò lẹ́ẹ̀kan mo ṣe ń sọ ojúṣe gbogbo wa ni pé ká dá sí ìtàn Yorùbá sáà gbàgbé ìtàn Basọ̀run Ògúnmọ́lá ń bẹ tá a ti bẹ̀rẹ̀ apá kejìlá bá ní ojúṣe gbogbo wa ni láti dá sí ká bẹ̀rẹ̀ sí ni máa bá ìtàn náà lọ 20 episode ní ìtàn Basọ̀run Ògúnmọ́lá ló máa ní bákan náà tá a bá fẹ́ dá sí ẹ lè pè mí sórí WhatsApp mi +2348023687432 òkèrò náà la máa àti pínẹ̀ síbẹ̀ yẹn ó dẹ̀ ń bẹ lórí àkọlé ètò yìí
táwọn dẹ̀ fẹ́ kàn sí wa lórí opay account wa opay account iná ní àkáǹtì kan tá à ń lò ní nàìjíríà dáadáa báyìí opay phone number náà ní opay account mi òun náà ní palmpay òun ní opay kò bá jẹ́ palmpay kò bá jẹ́ opay Laji Abbas náà lẹ́rìí bẹ́ẹ̀ òǹkẹ̀rọ náà ní ẹ̀ka yọ 0 aláàkọ́ kù bẹ́ẹ̀ ni 8023687432. mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ ọmọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹja ká ṣe jẹ́ẹ́jẹ́ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnrin ìlú ẹ jẹ́ ká fọkàn balẹ̀ wọ́n mọ̀ pé àwọn ò lè gbé ààrẹ Laji Abbas wọ́n wá ń sa àṣàṣì àti àgbèrè ṣùgbọ́n lọ́wọ́ ó dá padà fún wọn mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ṣùgbà mi lánàá irọ́ ni ìdágìrì tí ó bọ̀ lọ́n kò sí láyé mo dúpẹ́ gidi gan arọ́wọ́ yín lánàá ṣùgbọ́n àwa tó ní o kókó ìlarọ̀ tá a lè ẹ múra sí ṣùgbọ́n lọ́n jù yín lọ mo sọ fún yín pé káwòdì òkè tó pàyà àkókò ọmọ tóbi ti tó gé sọ ejò kò ní rọ́ọ̀wù rè pé láyé èkó dúró ire o.